Quick one. Good morning. Ekaro. Before I started my own daily activities, mo ní láti sáré so ilé pàápàá. Please let me share. Tẹ́ bá ń rí mi wò. Good morning. This is Eyinloju. If you can see me, share this. Quick one. My own truth must be told. I won't take too much of your time. Kemi to start a daily activities me. Before I started my daily activities, please help me share this video. Good morning, Ekaro. Let me share this. I'm gonna start soon because Sherry, me more I change, gbogbo wa mo pa le àwọn Nigerians are change, but ìwọ̀n bata ba lè sọ ibi tí tabata náà bá fi pé opinion tiwa ìwọ̀n ba nǹkan tá bá lè sọ everybody náà ló ní right. Mo kò fẹ́ bẹ̀yìn tí wọ́n bá fi pé nǹkan tẹ́yin lójú ń sọ ó rí sense ńbẹ̀, just allow me ẹ jẹ́ kémi split tẹnu ti tèmi. Then you can, everybody lonely page, you can go to your page. Only sọ fún mi antagonize any whatever tí n bá sọ tó bá feel pé kò make sense. Because Sherry, mo máa sọ fún yín, nobody is perfect. That is one. Second, ni wípé bí wọ́n ṣe rí nǹkan yẹn má expect kí n rí bẹ́ẹ̀. Please help me share this audio. Èmi múra fún daily activities tèmi lẹ́ni nìyẹn. But before I can leave you guys, I want you to see my view. Mo fẹ́ kẹ́ view mi, mo fẹ́ kẹ́ feel mi láàárọ̀ yìí. I want to say something that is very, very important. And I will be happy if they can help me share this audio to these people that I mentioned on my video this morning. Tẹ́ bá lè bá mi share view ti tèmi lórí kíní, let me tag these people. Ẹ bá mi tag wọn. Let me tag them with this video. And àwọn tó bá ní interest láti gbọ́ nǹkan tí Eyinloju fẹ́ sọ with my own little knowledge. Pẹ̀lú bí Ọlọ́run ṣe fún oníkálùkù lọ́gbọ́n títí ẹ̀. Please help me share this audio. Ẹ máa rí pé ẹ máa wò pé Eyinloju ò kì í really ní time fún gbogbo orú àwọn kan báyìí. Yeah. Ẹ̀yọ́kẹ́rẹ́ ti rí báyìí mo tún ti bẹ̀rẹ̀ mo ti múra mo ń lọ fún daily activities. Nǹkan tí ṣe rí, I don't joke with my business or with my life. But this particular thing tí mo fẹ́ sáré sọ ẹ jẹ́ kí n sáré lọ sórí ẹ̀ because I'm sharing this video to people, my friends and family. Now, you too can help me to share. Mo fẹ́ sáré sọ nǹkan kan. Sherry mo sọ fún yín pé mo máa like káwọn èèyàn ti jáde kí everybody sọ opinion wọn kí n rí bí everybody ṣe máa gbé. Mo fẹ́ wo béèyàn àwọn oníkálùkù ṣe máa sọ títí ẹ̀. Bóyá ẹlòmíì àwò ṣe mọ̀ pé bá ṣe máa ń rí nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni. But mo wá observe pé nǹkan tí mo rí everybody ò rí. A lot of people really sọ̀rọ̀ lórí ẹ̀, which is Yomi Fabiyi. I want to talk about Yomi Fabiyi, Iyabo, Baba Ijesha, Princess. Ẹ mọ̀ pé tí wọ́n ti wà nílé on ground already tó ti ń lọ. Then I will now land and mama end the chat mi sórí Bobbrisky. Torí ó ní nǹkan kan tí mo rí, mi mọ̀ nǹkan tó ń ṣe àwọn celebrities wa. I don't know. And you people don't know pé à ń wò yín. People are watching you. Ó dẹ̀ máa ń dùn mí tí n bá rí tẹ́ bá ti ń ṣe dáadáa tẹ́ tí ń táyé tí ń ṣe táyé kò sí ẹ̀dá tí ò ní bí tí ò ní ṣubú títí ẹ̀. Please, I want you guys to understand my own view. Kò sí ẹ̀dá tó perfect. But tí ẹ bá tètè máa rí àwọn èèyàn kọ̀ọ̀kan jẹ́ kó yé yín pé ẹ tún ti ń try láti máa fi ọwọ́ ara yín iṣẹ́ tẹ́ ti gbéra yín dé ibi òkè. Ẹ má try láti gbéra yín wá sílẹ̀. Ẹ má bà nǹkan jẹ́ fúnra yín. Ẹ má jẹ́ kí nǹkan tí ò tó nǹkan kó bà gbogbo iṣẹ́ tẹ́ ti ń ṣe bọ̀. Because láìsí àwa fan yìí, láìsí àwọn tó ń wò wá, láìsí àwọn tó kò ní sí ẹ̀yin. Mo nǹkan ayọ́kọ tí mo fẹ́ kẹ́ mọ̀ lẹ́ni nìyẹn. Láìsí àwa
láìsí àwọn fan yín, láìsí àwọn èèyàn, ṣe báwa yìí náà là ń wò yín, àwa yìí náà la máa sọ fún wa, la máa sọ pé nǹkan tẹ́ ń ṣe báyìí ló ṣe ń rí. Mi ò wá ní gbàdúrà kí gbogbo yín kàn ṣubú kẹ́ jábọ́. Nígbà tí mò ń sọ ní ti first video mi tí máa kọ́kọ́ ṣe lórí bàbá Ìjẹ̀ṣà, tẹ́ bá rántí pé mo sọ nǹkan kan pé ẹ máa rí pé gbogbo wọ́n máa tó tẹ́. Ṣe rí sìn pé mò ń sọ fún yín pé mídíà mọ̀ bó ṣe lágbára tó. Tí wọ́n bá gbé ẹ sókè lénìí, wọ́n lè gbé ẹ wálẹ̀ láàárọ̀ ọ̀la. Tí wọ́n bá gbé ẹ sílẹ̀ lénìí, má rò pé bọ́n ṣe gbé ẹ sílẹ̀ yẹn ò tún lè wá sókè mọ́. That is the power of media for you. Let me start with Yomi Fabiyi. Ní iwájú Ọlọ́run àti ènìyàn, èmi ò sọ pé Yomi Fabiyi jẹ́ èèyàn kan tó clean tàbí pé bóyá kò níbi títí tiẹ̀ tí ohun tó ń ṣe táwọn èèyàn like, but on this particular matter on ground lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà àti princess, kí ló dé tí ẹ̀ ń ṣépè fún Yomi Fabiyi? I want to ask you, kí ló dé tí ẹ̀yin kan tí ẹ̀ ń fi nítorí wípé bóyá o ti arántí pé nígbà tí Iyabo kí lorúkọ ẹ̀ Tóyìn Àìmàkù àti Liz Anjorin tí wọ́n jọ ń jà, a mọ̀ pé Yomi, everybody ti rí pé Yomi jẹ́ ẹni tó jẹ́ pé bọ́lọ́run ṣe dá, ó máa ń like láti forward láti sáré sọ pé okay nǹkan báyìí mo sọ fún yín, I'm a good listener, mo máa ń like láti read. Tí n bá rí èèyàn within 5 minutes, mo lè sọrú ìwà tó lè wù, màá predict ẹ̀, mo lè má get 100%, but trust me, out of 100 you will give me 70, because màá rí ìdẹ́ ẹ̀bùn ni bí Ọlọ́run ṣe fún oníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Màá rí ìdírú èèyàn yẹn, màá observe ẹ, màá gbọ́ ọ̀rọ̀ ẹnu ẹ, màá wù ẹ́, ẹ̀mí yẹn dẹ̀ máa sọrú èèyàn tó jẹ́ fún mi. Ṣé rí Yomi Fabiyi, everybody might ó lè máa rí ní other way round lọ́dọ̀ títí ẹ. Ẹni yìí ó jẹ́ èèyàn tó jẹ́ pé ó fẹ́ máa ń wò ó pé lẹ́mi jẹ́ kí n sáré help àwọn people ìkọ́ àṣírí má tú kí kinní kan má ṣẹlẹ̀, but ó máa ń bọ́ sí wrong way fún Yomi Fabiyi. I will give you an instances reason tí mo fi sọ bẹ́ẹ̀. Mo wá farabalẹ̀ ṣẹ̀ṣẹ̀ lọ wo Yomi Fabiyi, mo lọ wo fídíò tó written up tó kọ́kọ́ ṣe gram. Ṣé mọ̀ pé everybody ń gbé ṣépè pé tí ò bá kí n ṣe Yomi Fabiyi, Iyabo gan jẹ́ kó yé wa pé nǹkan tóun rí tí Yomi Fabiyi kọ, òun ló push òun dé gbogbo level tóun fi ń tọpinpin who is this person, ta ni nǹkan ń ṣẹlẹ̀ sí according to their words. Ṣé kí n sọ nǹkan tó ń ṣẹlẹ̀ fún yín? Nobody is perfect. Má jẹ́ kí n tàn ẹ́, kò sí bó ṣe fẹ́ rìn nínú ayé tí orí ò ní mì. Tó bá dẹ̀ wà níbi tí wọ́n ti fẹ́, tí wọ́n ti ń wù ẹ́ bí ẹni pé òun intimidate live wọn, tó ti ń wù ẹ́ bí ẹni wípé kí ló tiẹ̀ máa ń ṣe ná, ó máa ń fẹ́ kọ́kọ́ tó ṣọ́ ẹ mọ̀ tí competition bá ti ń wà. Sorry, every little mistake no mama try láti lò láti mú lọ́wọ́ nínú ayé ẹ. Ṣé rí Yomi Fabiyi, èmi ò ń bá sọ̀rọ̀, mi rírí láyé mi as in one-on-one orí media yìí náà láti ń rí gbogbo wọn. But ẹ má jẹ́ kí n tàn yín pé mo sọ fún yín pé àwọn èèyàn kan wà, wọn kì í ṣe òṣèré, wọn kì í ṣe sọ̀rọ̀sọ̀rọ̀, wọn ń jáde, ṣùgbọ́n wọ́n ní òye. They are so wise and gifted with wisdom. Wọ́n ní òye, wọ́n ní ìmọ̀ gidi gan. They will read you, wọ́n máa wù ẹ́, wọ́n máa decode live within 1, 2, 3 minutes. Kí ni mo fẹ́ fàyọ? Yomi Fabiyi, tẹ́ bá rí wípé nígbà tó máa lóhun kọ story tó jáde, tó kọ story wípé nǹkan báyìí kọ, mo farabalẹ̀, mo àti alẹ́ àná ni mo ti wà lórí ọ̀rọ̀ yẹn, mo farabalẹ̀ wò ó, mo wá wò ó, mo ka nǹkan tó kọ síbẹ̀. Ṣé rí nígbà míì bá ṣe máa ń take nǹkan tí problem bá ti dé, ó máa tún jẹ́ kí nǹkan escalate, ó dẹ̀ máa ń ba nǹkan jẹ́. Yomi Fabiyi wò wípé torí ìwọ̀nba nǹkan tó mọ̀, ṣé mọ̀ pé àti ìgbọ́dé gbogbo bí tá gbọ́dé ń sìn, bóyá lẹ mọ̀ pé gbogbo àwọn tó ń ṣépè fún bàbá Ìjẹ̀ṣà tó jí abiyamọ, bóyá speakers ni, bóyá commentators ni, bóyá watchers, silent watchers ni, a lot of them ti wà ní corner sí tẹ́lòmíì tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ pẹ̀lú àwọn nǹkan tó ń jáde síta. Mo dẹ̀ ṣì ń tẹnu mọ́ ní ìwọ̀nba tí òye ti tèmi.
ẹjọ́ apá kan ni gbogbo wa ṣe ń gbọ́ up till now tí àwọn tí wọ́n dẹ̀ believe pé àbí àwọn tí wọ́n lè wò pé okay let's come into this matter ẹ jẹ́ káwa náà share opinion wa ẹ jẹ́ káwa náà wò pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ yìí mi ò lè blame anybody ṣe rí nípa ti Yomi Fabiyi wò wípé kí ni nǹkan tí òun nǹkan tó tún fẹ́ ṣẹlẹ̀ yìí nínú àwọn people yìí kò ń ṣe pé bá mi sọ anything mi ìmọ̀rí mi ìbẹ́ni ìsọ̀rọ̀ rí but èmi kan observe ibi tó ń try láti lọ Yomi Fabiyi wò wípé ṣé ti mọ̀ wípé olórúkọ ni yẹ̀yẹ́ máa ń wá kiri olórúkọ èèyàn òun ni ẹ̀sìn máa ń wá kiri tí èèyàn ò bá ṣọ́ra ẹ̀ tí èèyàn ò bá wà nínú ẹ̀mí kó dẹ̀ kú fún àdúrà gidi gan Yomi Fabiyi tún sáré wò pé bàbá Ìjẹ̀ṣà ẹ má gbàgbé pé mo sọ fún yín wípé nínú Nollywood oníkálùkù ló léèyàn títí ẹ̀ everybody ló léèyàn títí ẹ̀ everybody máa sọ pé bó ṣe wà yìí nǹkan ò gbọdọ̀ ṣẹlẹ̀ sí lágbájá according to ọ̀rọ̀ tó jáde lẹ́nu Yomi Fabiyi lẹ́yìn ìgbà tí mo wo written up ẹ̀ yẹn ó jẹ́ kó yé wa wípé nígbà kan rí bàbá Ìjẹ̀ṣà ti pe òun rí wípé princess help òun lórí àwọn nǹkan kan Yomi Fabiyi lòun dẹ̀ béèrè àwọn nǹkan kan lọ́wọ́ ẹ̀ pé ṣó pé kò ń ṣe pé wà tí woman ní ìjọ ní nǹkan kan papọ̀ they are adult ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ Yomi Fabiyi initially tí kinní yẹn ti jáde ó lè má yé any one of us mo ti máa ń sọ fún wa ibi tó bá kọjú sí oníkálùkù bẹ́ẹ̀ ni oníkálùkù ṣe máa ń ṣe nǹkan ẹ̀ ló ṣe máa ń judge anything ló ṣe máa ń rí nǹkan nínú ayé tèmi àti yín jọ wáyé ojú ẹsẹ̀ ni Yomi Fabiyi ti decode pé wow this thing is going to ó máa spoil a lot of things even ó máa tún tabá àwọn tí ò yẹ kó tabá nínú Nollywood tí wọ́n ń pera wọn ní celebrities fún wa kí ni nǹkan tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ according to Iyabo Ojo jẹ́ kó yé wa wípé ọ̀rọ̀ tí Yomi Fabiyi written up tó ń rí yẹn òun lòun jáde síta láti fi tara pé tóun dẹ̀ ti mọ bí tí ọ̀rọ̀ yẹn ti wá kí wọ́n bá má fọwọ́ bò mọ́lẹ̀ kó má dàbí ẹni pé kíní nǹkan tó dẹ̀ jẹ́ kí Yomi Fabiyi fi ọ̀rọ̀ bàbá kí lorúkọ máà nìyí tí ó ń sọ̀rọ̀ ń pa ẹ̀pọ̀ òun ti help rí bàbá Suwe tó fi wé ni wípé you all are in the same industry matter ló fi mention bàbá Suwe yẹn wípé ṣe rántí pé nígbà tí bàbá Suwe náà but ẹni tí ò bá fẹ́ rí imí èèyàn lákìtàn kò ní ever ronú lọ pé ṣé positive ló ń try láti ṣe ni or in a negative way èmi fẹ́ sọ fún yín lọ́jọ́ tèmi ṣe rí ngbà tí mo wo written up yẹn o àti written up tí Yomi kọ o àti gbogbo ọ̀rọ̀ tí Yomi ṣì ń sọ tó ṣì ń jáde up till now kò tí ì wọ́ọ̀tì nǹkan tó yẹ ká tí ì fún Yomi lépè lórí matter tó wà on ground tí ò bá kí ń ṣe pé nǹkan kan ti wà ńlẹ̀ tí ó ń ṣẹlẹ̀ láàrin àwọn people yìí tí àwa ò mọ̀ sí nǹkan tí wọ́n èpè tí wọ́n ṣẹ́ fún Yomi mi ní parọ́ fún yín Yomi ò wọ́ọ̀tì kan ṣépè fún tí wọ́n bá fẹ́ ṣépè fún Yomi a jẹ́ pé gbogbo àwọn èèyàn tó ní kálùkù ń jáde ló ń torí àwọn èèyàn tiẹ̀ ó yẹ kán ṣépè fún wọn nìyẹn lóòótọ́ Yomi lè jẹ́ni tó jẹ́ pé ó bẹ́ẹ̀ nǹkan tí wọn ò bá rán ẹ̀gbọ́n yẹn ó lè sáré bóyá kó bọ́ sí mi ìmọ̀ èjẹ̀ ó lè jẹ́ ìgbìmọ̀ tí mi ó lè jù mí lọ ṣùgbọ́n respect is a reciprocal mi ò ń sáré bẹ́ẹ̀ mo máa ń fẹ́ respect èèyàn mo máa ń expect respect yẹn padà látọwọ́ anybody tí mi ò bá ti bẹ́ sí kí ni mi ń try láti sọ ni wípé ṣe rí Yomi Fabiyi ẹ gbàgbé òṣì ẹni tó bá ní sínú tẹ́lẹ̀ nípa wípé n tó ti ṣe lórí ọ̀rọ̀ kí lorúkọ ẹ̀ Liz Anjorin àti láyé ti Tóyìn Àìmàkú ẹ má fi ẹ̀tanú ẹ má jẹ́ ká fi ìbínú wípé n tó ṣe nígbà yẹn ṣe rí ó máa ń piss me off tí n bá rí ẹni tí ó bá máa ń lò wípé òun ò ní dáríjì lágbájá nítorí nǹkan tó ti ṣe nígbà kan rí mi ń sọ fún yín wípé ṣe rí ilé ayé tèmi àti yín jọ wáyé àwọn èèyàn kan ṣì ń hold grudges kan against you wọ́n ń ṣú ẹni àwọn èèyàn kan ṣì ń ṣú ẹ nípa ọ̀rọ̀ ẹnu àbí nípa nǹkan kan tó ti ṣe rí wọ́n ń wo ọjọ́ tó bá máa ṣubú tó bá máa lò against ẹni ó ní mo ṣe ń try láti sọ fún yín ṣe rí lórí ọ̀rọ̀ Yomi yìí fún gbogbo ẹni tá a bá bí nínú obìnrin tàbí tá a fi ọ̀gbẹ́ gbé jáde
tó wá ń ṣépè fún bọ̀bọ́ yẹn, mo fẹ́ kó jókòó kí wọ́n náà wò wípé ṣé bí wọ́n ṣe ń rí yẹn bẹ́ẹ̀ ni ẹlòmíì ṣe ń rí. Ṣó yẹ kó o sáré gbé Yomi ṣépè? Ṣó yẹ kí ìwọ náà wò wípé ó yẹ kó o wà níbì kan kó o dẹ̀ máa báyé Yomi jẹ́? Ìyẹn Yomi Fabiyi, mi ń bá anybody wọn tán. Gbogbo wọn pátá kò sí ẹni tí ó pé. Èmi àti ẹgan náà tá ń sọ̀rọ̀ ẹ̀ àtàwọn tó ń wò wá níbo la ti pé? Ta lẹni tó pé tán? Kí ló dé? Oníkálùkù ló léèyàn tiẹ̀. Yomi Fabiyi, a lot of people, ó ní àwọn kọ́kọ́ tí mo rí o. Mo wo comment àwọn èèyàn kan lórí blog, lórí Facebook, even on Instagram. Àwọn ayin tẹ́ ń pera yín lábíamọ, tẹ́yin náà ṣé bí ọmọ tí yín ṣe ń wò bẹ́ẹ̀ làwọn ọmọ yòókù ṣe ń wò ni. Nígbà tẹ́ wá ń gbé Yomi Fabiyi ṣépè, kí èèyàn kan wá jáde síta ń sìn kó ní bọ́mọ yín tí yín náà bọ́mọ yín ṣe hùwà tàbí bí ọmọ yín ṣe sọ̀rọ̀ kò tẹ́hun lọ́rùn, òun máa gbé ṣépè, á máa gégùn fún un. Kí ló dé tó jẹ́ wípé tá bá ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀, a máa ń try láti fẹ́ gbé bí ẹni wípé kí ayé kó parẹ́. We want people to see bí ẹni wípé àwa la right jù. Ọ̀rọ̀ tó bá jáde lẹ́nu wa yẹn kan ṣàrí ẹbí opinion ni. Let's be, ẹ jẹ́ ká wà, ẹ jẹ́ kí òótọ́ ọ̀rọ̀ kí ó máa jáde lẹ́nu gbogbo wa. Èèyàn kan ló bí Yomi Fabiyi náà, ilé kan lòun náà ti jáde. Tó bá wò bó ṣe wò yẹn, tó ń rí bó ṣe rí yẹn, ìwọ̀n bá ní àti ẹ lè blame ẹ pé kí ló ń ṣe ìbọ̀bọ̀ Yomi yìí nígbà tí kinní kan náà bó ṣe sáré bọ́ síta nìyẹn, bó ṣe sáré ń ṣépè àmì bó ṣe sáré dá sọ̀rọ̀ tí ò kàn nìyẹn. Ó possible, bó ṣó wá jẹ́ kí èmi àti yín ká wá sọ débi wípé a máa ṣe àdẹ̀má máa gégùn máa ṣépè, kí la gbé kí la jù? Kí ló dé tẹ̀ ń take ọ̀rọ̀ àwọn people ìbí ẹni wípé nǹkankan ẹlòmíì in tó ń ṣẹlẹ̀ nínú ayé ti ẹ̀ gan ó ní agbára ju gbogbo nǹkan tá ẹ̀ ń rí lọ. Torí ẹ̀ ni mo ṣe máa ń sọ fáwọn èèyàn, ṣe rí ti Yomi Fabiyi yẹn níwájú Ọlọ́run àti èèyàn pẹ̀lú opinion ti tèmi o, ní side ọ̀dọ̀ ti tèmi o, pẹ̀lú títí di wákàtí ìbémi àti yín ṣìṣe ń bá yín sọ̀rọ̀ yìí, èmi ò tí ì rí nǹkan tí Yomi ṣe lórí kéèsì tó tí ìwáràntí ká máa gbé ṣépè tọmọtọmọ àti ilé. That is one. To me, ẹ̀dá tí Ọlọ́run ò bá gbé ṣépè tí èèyàn kí mọ bí tó gun èèyàn ti máa ń wá ń gbà mí. Ogun míì tó ń ja ẹlòmíì kò kí ń ṣe inú ilé ló ti wá. Ogun àtẹnusọ báwa ṣe ń dá sí tí ó kàn wáyé, ó máa ń ja ẹlòmíì. Ogun kó o kàn sáré rí nǹkan pẹ̀lú kìtara, ó ní mo ṣe máa ń tẹnumọ́. It's good to be a good listener. Ẹ máa jẹ́ kí ara wa kó máa balẹ̀, ká farabalẹ̀ gbọ́ ọ̀tún àti òsì, kó má bàa di wípé ọ̀rọ̀ ọlọ́rọ̀ ó máa wá di tèmi àti tiyín tó máa tiẹ̀ wá affect tó mí àti tí ò mí nínú ayé wa. Ṣé rí ègún àti èpè tẹ́ẹ̀dẹ̀ ń rí yẹn kò kí ń ṣe nǹkan náà ló máa ń mú sọ fún yín. Ìgbà tó bá máa bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ kò kí ń àláàtì èèyàn. Èpè ò kí ń àláàtì èèyàn pé ègún tó ń ṣẹ́ fún ẹ yìí. Mo ti sọ dáadáa nínú program mi rí many years tí mo dẹ̀ ti ń sọ, mo dẹ̀ ṣe ń tún sọ. Àwọn nǹkan tí èmi àti yín gbàdúrà lé lórí lọ́jọ́ tèmi tí ò tí ì níyanjú, àwọn nǹkan tí àwọn ọ̀yà forefathers wa tí wọ́n ti ṣe sílẹ̀, ègún yẹn la ṣì ń gbàdúrà tí ò tí ì níyanjú títí dìsìn. A dẹ̀ ń ṣépè fọ́mọ ọlọ́mọ, ṣùgbọ́n àwọn ọmọ títí wa a ready láti ràgàbò wọ́n. À ń ṣépè fún àwọn ọmọ ọlọ́mọ, a ready láti sọ pé kí àwọn ọmọ títí wa kàn débi tó dára. Àwọn speakers àti bloggers ó máa ń dùn mí gbà mí pé tí a bá tí ìfara ó ní mo ṣe ń tẹnu mọ́, inú mi dẹ̀ dùn wípé ṣé everybody ti rí ìsìn. Àwọn speakers ìtàn tí wọ́n ti táwọn náà ti sáré wò wípé nǹkan yẹn ṣẹlẹ̀ tí ìtara bí amọ́ mú wọn. Gbogbo àwọn bloggers tí wọ́n rí títara bí amọ́ mú, ṣe rí pé nígbà táwọn náà rí bó ṣe ń lọ sìn, everybody ti ń fà sẹ́yìn pé ṣáwọn ò ti ṣẹ̀ sí Ọlọ́run báyìí, ṣáwọn ò ti ṣì sọ báyìí, ṣé kò ń ṣe pé àwọn ti sáré. Torí ẹ̀ ni mo ṣe máa ń sọ, ẹ máa rí first video tí máa kọ́kọ́ jáde ṣe lórí bàbá Ijesha àti princess. In tí mò ń tẹnu mọ́ ni wípé Ọlọ́run gbangba lójú Ọlọ́run. Mo dẹ̀ jẹ́ kó yé yín pé bàbá Ijesha yẹn sọ pé níbo ni mo lè sinmi lé nínú ayé mi kò mọ̀, ohun gbogbo ti dìṣọ́ra. Láàárín èmi àti yín ṣá bá wọn débẹ̀, ṣá wàá mọ̀ pé gbogbo nǹkan tó ń jáde ń sìn ó máa wá jáde létà. Láàárín èmi àti yín ṣé àwa mọ̀ gbogbo àwọn àṣírí kọ̀ọ̀kan tá à ń gbọ́ ń sìn nítorí wípé kíni
nígbà míì mo máa sọ fún yín tí àwọn nǹkan bá ti súnmọ́ wa ju bó ṣe súnmọ́ wa tàbí tá bá fẹ́ fi sentiment sí nǹkan a máa ń fẹ́ tí bọ̀ wípé èèyàn mi ni mi fẹ́ mọ̀ nǹkan tó fẹ́ ẹ ti gbàgbé wípé audience àwọn èèyàn ń wò wá àwọn èèyàn kan wà níbì kan tó yẹ pé wọn kì í ṣe speakers ṣùgbọ́n wọ́n mọ òótọ́ ọ̀rọ̀ they can see the truth they can feel the truth and they knows the truth whether we say it's good or bad okay ìyẹn lórí ti Yomi Fabiyi Iyabo Ojo ó ní mo wá fẹ́ sọ lẹ́lẹ́ǹkejì ńsìn ẹ máa rí pé mo list orúkọ wọn bí mo ṣe fẹ́ sọ síbẹ̀ ni ẹ wò Iyabo Ojo ṣe fẹ́ sọ fún mi ńsìn pé ní kọ̀rọ̀ yàrá Iyabo Ojo gogo ẹ rò pé kò ti ní máa regret nǹkan tó ṣe ìṣá mo farabalẹ̀ mo tún wá lọ wo gbogbo nǹkan tóun náà ṣe mo ní time fún wọn ní alẹ́ àná yẹn tí ọ̀gá ara mi ni mí I'm the CEO of my company tó bá wù mí ni máa sọ pé mo fẹ́ ṣe anything tó bá wù mí mo lè ní charity kò sí ẹni tí ò ní time tó bá fẹ́ fi àyè àkókò sílẹ̀ fún anything ṣùgbọ́n mo kàn fẹ́ jẹ́ kí nǹkan kan yókó yé yín ẹ wò bí Iyabo Ojo mo fẹ́ lè sọ wípé in tí Yomi ṣe gan everybody ò farabalẹ̀ rí lọ títí torí wípé lórí Instagram àwọn èèyàn ò really follow Yomi tó bọ́n ṣe follow Iyabo Ojo ọ̀rọ̀ tí Iyabo Ojo sọ síta gangan ó ní ó direct everybody lọ sórí nǹkan tí Yomi Fabiyi sọ tí everybody ṣẹ̀ṣẹ̀ wá lọ ń wò pé kí ló ń ṣẹlẹ̀ nítorí wípé kí ni Iyabo Ojo ń ṣe TikTok ẹni tí ayé ń fẹ́ tí gbogbo ènìyàn ready láti wò pé ó funny ó ṣe gbá irú èèyàn yẹn gbọ́dọ̀ ṣọ́ra torí pé àwọn kan ń ṣọ́ ẹni tó bá dẹ̀ ti ní ilé gíláàsì kò kí ń ju òkò òwe yẹn tó fún òwe ẹ̀yin àgbà ẹni tó bá nílé gíláàsì kò kí ń ju òkò torí tó bá ju òkò tí ilé jígí rẹ̀ bá fọ́ kò ní lè tó padà òun lọ̀rọ̀ Iyabo Ojo ó yẹ kí Iyabo Ojo wá wò wípé okay nísìn even nínú èèyàn mélòó nínú àwọn òṣèré ni tọ́jọ́ jẹ́ Yorùbá actors ni ó follow thread tí Iyabo Ojo follow yẹn kò ń ṣe pé gbogbo wọn náà ò rí i mo kàn fẹ́ jẹ́ kó yé Iyabo Ojo little advice kò sẹ́ni tí ò bẹ́ẹ̀ kò sẹ́ni tí ò lè jáde láti gbójú ẹ̀ kò ṣe anything níwọ̀n bá bí oníkálùkù ṣe jámọ́ níwọ̀n bá bí Ọlọ́run ṣe fún oníkálùkù ní in tó ní tó dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó bá jẹ́ àwọn tó ní ìtẹ́lọ́rùn pẹ̀lú bí tí Ọlọ́run fi wọ́n sí nínú ayé wọn kò sí ẹni tí Ọlọ́run ò dáa fún kò sí ẹni tó bá jáde tó ń jí tó ń sùn tó lè jẹun tí ò sí wàhálà tí ò sí lọ́spítù tí ò sí lọ́gbà ẹ̀wọ̀n tí ò sí níbi àyè àwọn wèrè tó bá ní Ọlọ́run ò ṣe fóun tó irú ènìyàn yẹn òun là ń pè ní abáramóore jẹ fún gbogbo àwọn tó wá ń sọ̀rọ̀ pé bóyá torí pé Iyabo Ojo no ẹ má ronú bẹ́ẹ̀ yẹn why tá ṣe máa speak fáwọn èèyàn kí ló dé tá máa ronú fáwọn èèyàn ṣẹ́yìn ò mọ̀ wípé ẹni tó bá nílé ní kó má ro ẹni tí ò nílé ní pin torí pé ibi tí oníkálùkù ń lọ yẹn Ọlọ́run ló mọ̀ inú ilé kan náà kọ́ lèmi àti yín jáde wọn ò bí wa ní ìgbà kan náà wọn ògo wa bọ́lọ́run ṣe dá ọ̀tọ̀ọ̀tọ̀ ni kí ló wá dé tẹ́ máa rò wípé anybody bá ti fẹ́ sòótọ́ ọ̀rọ̀ lórí Iyabo Ojo ẹ máa ti believe pé bóyá torí no ẹ má ronú bẹ́ẹ̀ yẹn kò sẹ́ni tí Ọlọ́run ò ṣe fún àfi ẹni tó bá ní tòun ò tó lókù wàláhì Ọlọ́run ọba ń gbọ́ ẹni tí kò sí ẹ̀dá tí Ọlọ́run ò ṣe fún kò sí ẹni tí Ọlọ́run ò ṣe ní àyè ara rẹ̀ tó náà máa dúró níbi tó bá ti máa dúró láyé ara rẹ̀ pé Olúwa mo dúpẹ́ so tí òótọ́ ọ̀rọ̀ bá wà tí wọ́n bá fẹ́ ni wọ́n fẹ́ sọ ṣe bóun náà bó ṣe rí ó jáde síta pẹ̀lú ìtara pé àbíamọ òun náà sòótọ́ ọ̀rọ̀ tí wọ́n bá rí òótọ́ ọ̀rọ̀ nípa sáìdì tọ̀dọ̀ títí ẹ̀ náà kí ló dé tí ẹ wá wò wípé torí pé Iyabo o torí pé wọ́n sọ pé ó kọ́lé ni ẹnu ọ̀nà ẹ má sọ bẹ́ẹ̀ ṣe rí àwọn tí ò kọ́lé tí ò ralé ẹ má gbàgbé pé home owner lèmi náà o kò ń ṣe pé máa ní ẹyin jú ńlára nítorí pé kó home owner ní mí both in Nigeria and in abroad kéèyàn náà dẹ̀ tó lè jẹ́ home owner ní abroad tó ń san mọ́gẹ́ẹ̀jì tó dẹ̀ kọ́ ilé sí Nàìjíríà fáwọn òbí rẹ̀ pẹ̀lú oríṣiríṣi investment ìyà ò jẹ́rú èèyàn yẹn náà
tó bá dẹ̀ ń sọ wípé jáde síta bó ló ṣe mọ̀yàn sí àwa náà wà, but that is not the issue. The issue is ẹ̀yin tí ẹ bá ń rí bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká máa sọ̀rọ̀ lọ́sọ́nà ọbẹ̀ yẹn. Àwọn tí ẹ rò pé wọn ò tó, wọn ò tí ì níyẹn, wọn ò tí ì rà, wọn ò tí ì ṣe yẹn, ọ̀ bóyá wọn ò tí ì sọ síta yẹn tẹ́ ti conclude nínú ayé wọn yẹn. A lot of people kì í ṣe tó máa fẹ́ sọ pé kó yá ayé tiẹ̀ mọ nǹkan tóun ń ṣe. Once tí wọn bá ti wá tọrọ jẹ lọ́wọ́ wa, once tí wọn bá ti béèrè pé aṣọ wo làwọn máa wọ̀, ẹ jọ̀ọ́ please tell me kí ni nǹkan tí ẹ fẹ́ wá sọ wípé irú àwọn tó ń sọ̀rọ̀ yẹn wọ́n ń jowú èèyàn kan ni. Ìyábọ̀ Òjó mọ̀ pé òun ṣàṣejù. Àṣejù rẹ̀ ló dẹ̀ sì wà ńlẹ̀ ńsìn. Tèmi dẹ̀ sì máa tẹnu mọ́ according to Princess nínú fídíò tí Ìyábọ̀ gangan dẹ̀ fi ẹnu ara ẹ̀ sọ síta pé ó sọ fún òun pé kóun má ti gbé nǹkan kan síta o. Ṣé ẹ máa rò wípé Princess ògàn lè fèsì Ìyábọ̀ ni? Lọ́kàn Princess gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara ó ti ń dùn òun gan bí Ìyábọ̀ ṣe bá gbé kọjá bó ṣe rò. Bí Princess ṣe wà yẹn kò kàn lè sọ síta ni, kò kàn lè ṣépè fún Ìyábọ̀ ni, kó má dàbí ẹni pé òun fi gígùn ojú olóore ni. Ó ti ń dùn torí wípé kí ni àwọn nǹkan kan ti ń jáde síta tí ò yẹ kó jáde síta. Lórí ọ̀rọ̀ tó rọra ṣẹlẹ̀ yìí, ṣé mọ̀ pé ńgbà mi mo máa ń sọ fún yín, tó bá lọ fẹ́ ṣe nǹkan kan tó rò pọ̀ náà báyìí ló máa gbà, tó bá gba báyìí báwo ló ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ ayé ẹ̀. Ó lọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí o. Gbogbo èrò ọkàn gbogbo wọn tó ń fi gbé wá sórí mídíà tí wọ́n mọ̀ pé àwọn kan wà lórí mídíà tó jẹ́ wípé ọpọlọ wọn kí kó tiẹ̀ tó sọ wípé o fẹ́ manipulate, o fẹ́ yí nǹkan mọ́ wa lọ́wọ́, a fẹ́ fi inú. Àwọn kan wà tẹ́ pé ẹ̀mí náà máa fi rìnrìn àjò yẹn pẹ̀lú yín. Àwọn èèyàn kan wà wọn ọ̀kan ní gbẹ́jú ẹnìkan dá bí àgbà òṣìkà. Àwọn èèyàn kan wà tó jẹ́ wípé wọ́n á wò ó, wọ́n á gbé sọ́tún, wọ́n á gbé sósì wípé òkè tó bá rí báyìí báwo ló ṣe lè rí báyìí. Àwọn abiyamọ èèyàn kan wà tó máa wò wípé intani ṣe o, inte bàbá Ìjẹ̀ṣà ṣe ó kù díẹ̀ káàtó, and I will not stop saying it. Gbogbo nǹkan tó bá yẹ kí wọ́n ṣe fún ẹni tó bá ṣerú ẹ̀ pẹ̀lú bí lọ́ọ̀ ṣe ń tèkè ẹ̀ yìí kí wọ́n ṣe fún bàbá Ìjẹ̀ṣà. Bọ̀ mo wá sọ fún yín sìn pẹ̀lú gbogbo ẹ̀ bó ṣe ń lọ yìí tí àwọn amòye ti ń dá sí yìí, tí gbogbo àwọn lọ́yà, àwọn tó jẹ́ àwọn sáànì gidi, àwọn tó ka ìwé débi tí èèyàn ń gba oyè dé, tí wọ́n ti ń dá sí báyìí, tí wọ́n dẹ̀ ti ń rí wípé this thing is going wrong. Tí ò bá rí báyìí, mo máa sọ fún yín, kì í ṣe adájọ́. Tí adájọ́ bá mú kéèsì yìí lọ́wọ́, ó ní àwọn nǹkan tó máa béèrè o. Ṣẹ́yìn ò ti rí ń sìn pé pẹ̀lú báwa ò ṣe tí kì í ṣe adájọ́, pẹ̀lú àwọn tó ní òye, pẹ̀lú àwọn tí Ọlọ́run fún ní ìmọ̀, àwọn tí wọ́n ti jẹ́ lọ́yà rí, àwọn tí wọ́n ti jẹ́ justice rí, àwọn tó ti retire rí, wọ́n ti rí ibi tí ọ̀rọ̀ yìí máa end sí. Wọ́n dẹ̀ ti mọ nǹkan ṣé tí wọ́n bá sọ fún Princess lọ́jọ́ tó fẹ́ ṣe kinní yẹn pé this thing ó mà lè affect ìwọ náà, ṣó máa believe. Ó ní mo ṣe ń sọ fún yín pé nígbà míì tá a bá ń ṣe nǹkan ká má máa believe pé gbogbo nǹkan tá a bá ṣe yẹn ó lè yọrí sí positive ńgbà míì. Ṣé rí nígbà míì tí àṣejù bá pọ̀ nǹkan máa bàjẹ́, ẹni tó jẹ̀bi ó dẹ̀ máa jàre, ẹni tó jàre ó máa jẹ̀bi. Ẹ má bínú, olójú mẹ́rin lèmi. Ṣé rí òun ló jẹ́ kí n sọ fún yín wípé ìyẹn nípa ti Ìyábọ̀ Òjó, mo kúrò lórí Ìyábọ̀ Òjó ń sìn, mo wá bọ́ sórí bàbá Ìjẹ̀ṣà. Fún gbogbo àwọn abiyamọ tó ti ń ṣépè fún bàbá Ìjẹ̀ṣà láti bí ọdún, ẹ má bínú, ẹ ṣá mọ̀ pé Ìbàdàn ni mí, ó lè jáde lẹ́ǹkọ̀ọ̀kan. Fún gbogbo àwọn tí wọ́n ti ń ṣépè fún bàbá Ìjẹ̀ṣà, okay, láti bí some days ago ń sìn. Bóyá o ṣépè fún nínú ilé ni o, bóyá o ṣépè fún ní orí fóònù ni o, bóyá o ṣépè fún lórí, ṣé ẹ mọ̀ wípé bí àbá dáadáa Ọlọ́run láàrin èmi àti yín ní ìsìn, ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí lára wọn ti ń wálẹ̀ báyìí pẹ̀lú gbogbo nǹkan tó ń jáde. Everybody mọ̀ pé nǹkan tí bàbá Ìjẹ̀ṣà ṣe ó kù díẹ̀ káàtó. But now láàrin èmi àti yín, ṣé ti rí wípé agbájú ẹnìkan dá láì gbọ́ ìmíì lẹ́nu ẹnìkejì. Ṣé ti rí pé gbogbo wa pátá tá ti dájọ́ tá ṣépè fún bàbá Ìjẹ̀ṣà,
tá a ti sọ̀rọ̀ tá a ti rò tá a rò pé Ọlọ́run ni wá tí àdẹ̀ kì í ṣe Ọlọ́run ṣe ti rí ní ìsìn pé níbo la ti fẹ́ bẹ̀rẹ̀ lórí ìdáríjì ẹ̀ṣẹ̀ bàbá Ìjẹ̀ṣà ṣe tí ò dá o ẹ má ṣì mí gbọ́ o ó gbọ́dọ̀ lọ́ọ̀ ti téèkì ẹ̀ ó gbọ́dọ̀ jẹ tó yẹ kó jẹ bọ̀ṣọ́ wa tọ́ sí èmi àti yín báyìí sìn pẹ̀lú gbogbo nǹkan tá a ti ń gbọ́ báyìí pẹ̀lú àwọn nǹkan tó ti òótọ́ ọ̀rọ̀ tó ti ń fìdí múlẹ̀ ṣe rí wípé ibi tẹ́mi ń tẹnumọ́ nìyẹn pé tí nǹkan bá ń ṣẹlẹ̀ lórí Facebook tí nǹkan bá ń ṣẹlẹ̀ ní around wa even kó jẹ́ church tó ń lọ kó jẹ́ mosque ló wà kó jẹ́ ní any society tó bá ń ṣe ẹ má ti ìjẹ́ ká sáré máa jump láti ṣèdájọ́ bóyá ò tiẹ̀ láìkí ẹni yẹn bóyá nìyẹn ò tiẹ̀ kì í ṣe ẹni tó fẹ́ gbọ́ ọ̀rọ̀ ẹnu ẹ̀ bóyá nìyẹn bóyá ò tiẹ̀ má gbàgbé wípé ibi tí èmi àti ẹ ò rí Ọlọ́run rí ṣe ti rí sìn pé tí n bá ń sọ wípé bàbá yẹn Ọlọ́run tí èmi ń sìn yẹn ọba tẹ́nìkan ò lè question ni ṣe ẹ mọ̀ wípé òun ló sọ olórí burúkú dolóríire nínú Bíbélì ṣe ẹ mọ̀ pé ó change Jábésì ó sọ di ó sọ Jábésì tí a bí tó jí ọmọ ọ̀bànújẹ́ ó dẹ̀ yí gbogbo orúkọ ẹ̀ àti gbogbo ayé ẹ̀ padà débi tó jẹ́ wípé àwọn tí wọ́n sọ ní orúkọ yẹn tó jẹ́ ìyá ẹ̀ torí wípé aṣọ ìpọ́njú la fi bí inú ẹ̀ padà ó wò pé àṣé ọmọ lòun bí torí ọba tó ń sọ bidire ni láàrin èmi àti yín sìn ṣé ẹ ti máa rí báyìí pé lóòótọ́ bàbá Ìjẹ̀ṣà ó máa jìyà ẹ̀ bọ̀ tó bá jẹ́ pé princess mọ̀ wípé ìyá máa wà fóun náà lápá kan ṣé ẹ mọ̀ páwa náà la ṣì ń dá gbogbo ẹjọ́ ìṣá àwa náà la ṣì ń rí bẹ́ẹ̀ pẹ̀lú àwọn olóye ènìyàn àwọn tí Ọlọ́run fún ní ìmọ̀ àti fún àwọn tó tún gbọ́n ju àwa lọ wọ́n jẹ́ kó yé wa wípé pẹ̀lú ìwọ̀nba nǹkan tí princess ṣe yẹn ó tún padà lu ọmọ yẹn fún nǹkan míì padà àní lórí irú nǹkan tó ti ṣẹlẹ̀ sí rí just to make the minor láti remember again ṣé ẹ mọ̀ wípé àwọn onídàájọ́ kan tí wọ́n mọ̀jọ́ wọ́n tún ti ń jẹ́ kó yé wa pé princess náà níyà títí ẹ̀ tó máa jẹ ṣé tí princess bá rò wípé nǹkan yẹn máa ṣẹlẹ̀ sóhun ṣé rò pé princess máa sáré ṣe nǹkan tó ṣe yìí and according to nǹkan tí èmi rí àti tí mo gbọ́ mo sì ń tẹnu mọ́ tí ò bá jẹ́ princess ló gbé fídíò yẹn jáde á jẹ́ kan lára àwọn tí wọ́n jọ wà ń bẹ̀ á jẹ́ ìkan lára àwọn tí wọ́n wá fídíò kìíní yẹn lọ́jọ́ yẹn á jẹ́ ìkan lára wọn ni wọ́n gbé fídíò yẹn jáde ok nígbà tí wọ́n ní wọ́n máa sue Punch tell everybody ń sáà wọ́n tún ti sáré sọ wọ́n tún ti sáré bọ́ síta bí alágbára abẹbẹlúbẹ wọ́n tún bí wọ́n bí kíní Punch must go down for it Punch máa ṣe kíní kan ṣé Punch ẹ̀yin mọ bí tí Punch ti gbà ni tí wọ́n bá tún tí Punch náà bá tún fẹ́ bẹ̀rẹ̀ tó bá fẹ́ dìgì ẹ̀ tó fẹ́ dìgì ẹ̀ tó náà tún fẹ́ wò wípé òkè bẹ́ẹ̀ ṣe ń bá lọ yìí tó bá tún wá lọ tó bá lọ bẹ́ẹ̀ tẹ́ tún sùn Punch tó wá lọ rí wípé ó mà ti ọ̀dọ̀ princess ló mà ti jáde tàbí lọ ẹ má gbàgbé pàwà ò sí ń bẹ̀ náà kámẹ́rà tá a rí yẹn àwa ò sí ń bẹ̀ àwọn kan ló wá sẹ̀tì ẹ̀ nínú kámẹ́rà yẹn voice tá a dẹ̀ ń gbọ́ ní underground à ń gbọ́ ohùn àwọn ọkùnrin kan ń bẹ̀ kí ló fún yín l'assurance páwọn yẹn kọ́ ló gbé jáde now mo ti bọ́ sórí mo orí bàbá Ìjẹ̀ṣà ni mo ti ń sọ̀rọ̀ yẹn o mo ti kúrò lórí bàbá Ìjẹ̀ṣà fún gbogbo ẹ̀yin tó jẹ́ wípé àti ìgbọ́tẹnu bàbá Ìjẹ̀ṣà gbogbo àwa kéèsì yìí mo sọ fún yín wọ́n máa bó ṣe máa lọ nìyẹn torí kò ń ṣe nǹkan tó lè dúró until tá a bá tó mọ nǹkan tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà lẹ́yìn kéèsì another kéèsì jáde tó jẹ́ rape mi rò pé anybody sọ̀rọ̀ lé lórí mo ṣe chat lórí rape yẹn èèyàn tó ṣe àìwọ̀ 22 nítorí wípé kíni ọmọ yìí ò kì í ṣe ẹni tí gbogbo ayé mọ̀ bàbá ẹ̀ ò kì í ṣe speaker ìyá ẹ̀ ò kì í ṣe celebrities wọ́n gbé ọ̀rọ̀ ẹ̀ sápá kan ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà yìí tí a wá ń sọ yìí ẹ má gbàgbé wípé ó ń dùn àwọn kan pé kò yẹ kí ògo bàbá Ìjẹ̀ṣà kó kàn wálẹ̀ bẹ́ẹ̀ yẹn ó máa dùn àwọn kan wípé kí ló dé tí bàbá Ìjẹ̀ṣà ṣe máa ó ní mo ṣe sọ pé anybody tẹ́ bá rí bó bá ṣe rí títí ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká gbé anybody ṣépè ẹ má jẹ́ ká bú anybody ẹ má jẹ́ ká ti emotional bọ́kíní too much nítorí wípé kí ni at the end of the day abánidá kan ò kì í báni débẹ̀
bá a ṣe ń push ẹ lọ tó ń lọ yìí tí everybody ń fà lọ yìí ó sì ń lọ náà nìyẹn àti ìmọ̀bi tó máa end sí because àwọn kan náà ti gbéra wọn dìde wọ́n sì ń ṣe investigation lọ bóyá pé ọmọ yẹn ó wá jẹ́ minor o kò jẹ́ minor o ṣe mọ̀ wípé ọ̀rọ̀ yẹn sì ń lọ náà nìyẹn tó bá já wípé Ìyábọ̀ Òjó àti princess mọ̀ pé kíní yìí máa go beyond ibi táwọn ń lọ ni bóyá wọn ọ̀bá má tiẹ̀ ti wá bọ́ síta kán wá fìdí ara wọn hàn síta báyìí mi ní parọ́ fún yín èèyàn mẹ́ta send àwọn kọ́kọ́ sí mi tó bá jẹ́ wípé ẹni tó ready láwọn speaker kan tó jẹ́ pé tó bá yẹ pé wọ́n ní irú Ìyábọ̀ sínú ni tàbí wípé bóyá wọ́n ní princess sínú ni irú wọn ti máa gbé irú fídíò yẹn síta a lot of things làwa náà ti gbọ́ tó jẹ́ pé a ní fact lọ́wọ́ lórí kíní but mo sọ fún yín I'm a good listener mo máa ń like láti kọ́ ẹ̀kọ́ mo fẹ́ gbọ́ nǹkan tí lágbájá fẹ́ sọ mo fẹ́ gbọ́ opinion ti tàmẹ̀dùn mo fẹ́ kó gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn mo fẹ́ mọ nǹkan tá a máa ṣe mo fẹ́ mọ̀ kó tó di pé mi máa ṣẹ̀ṣẹ̀ wá bọ́ síta because oníkálùkù ló léèyàn títí ẹ̀ mo ní àwọn èèyàn tó máa sọ fún mi pé Eyinloju view bó ṣe wò yẹn mo dẹ̀ máa ń jẹ́ kó yé everybody never expect anybody to think the way you want to think má judge anybody lọ́kàn ara ẹ má ti sọ pé kí anybody kó wò wípé bí ìwọ ṣe ń ronú yẹn ni kẹ́nibody ṣe ronú má bá anybody ronú at all adult ni gbogbo wa jẹ́ kí everybody rí bó ṣe fẹ́ rí jẹ́ kí everybody bring view ẹ̀ síta bó ṣe fẹ́ bring ẹ̀ èmi ò like kí n máa play chat àwọn èèyàn lórí kíní mi like kí n túṣẹ̀ because I can talk mo lè fọ́ gbogbo ẹ̀ tútú bí mo ṣe rí I don't have to use their word lórí gbogbo kíní yẹn again tàbí chat tí mo wò kí n túṣẹ̀ wá tún fi máa no mo rí yẹn bí ẹni wípé èèyàn fẹ́ máa waste time ni àtijọ́ mọ bó ṣe ń lọ gbogbo wa rí interview tó lọ tí wọ́n ṣe tí àwọn lọ́yà kan kóra wọn jọ àwọn kan tí wọ́n ṣe interview yẹn lẹ́kọ̀ọ́ àti rí àwọn oríṣiríṣi nǹkan àti rí oríṣiríṣi fídíò àti gbọ́ view oníkálùkù láàrin èmi àti yín ṣẹ́yìn ò ti rí wípé ọ̀rọ̀ yìí máa kọjá ìtajọ rò everybody gbogbo speakers àti bloggers tó ti dá sí everybody ló ní interest láti wo ohun tó fẹ́ end ọ̀rọ̀ yìí the more bá dẹ̀ ṣe ń gbọ́ the more bọ́n ṣe ń fún wa ní àwọn nǹkan tó jẹ́ confirm tó jẹ́ fact lẹ́nu àwọn tó tún súnmọ́ àwọn people ìjù wa lọ the more làwa ṣe ń save sí archive wa torí pé kíni lẹ́yìn ìgbà tí gbogbo kíní yìí bá jáde tán everything máa jáde síta gbogbo wa náà sì máa gbé fact síta ìwọ̀nba nǹkan tó ní kálukú rí a sì máa gbé síta but not now reason tí mo ṣe ń tẹnumọ́ láti ìbẹ̀rẹ̀ nìyẹn wípé everybody nínú ayé tá a jọ wà yìí lóòótọ́ everybody ló lè sọ̀rọ̀ kò sẹ́ni tí wọ́n gbé ẹnu ẹ̀ fún alágbàfọ̀ everybody ló ní opinion ẹ̀ ẹ má tí ìwà jẹ́ ká ṣépè fún èèyàn kan fún tàbí èèyàn kan bàbá Ìjẹ̀ṣà ò ṣe ń tó dáa o ẹ má ṣì mí gbọ́ o mo ní ọmọ ti tèmi mi dẹ̀ ní gbàdúrà kírú ẹ̀ ṣẹlẹ̀ sí gbogbo ọmọ àti ẹbí mi àti ọ̀rẹ́ àti family ti tèmi ṣùgbọ́n mo ń sọ fún yín wípé àdébẹ̀ o ìta gbọ́ là ń já òjìlé lórí kí ló fún wa ẹbí wọ́n sọ wípé okay kí Yomi Fabiyi kó mú evidence nǹkan tó sọ jáde nínú gbogbo nǹkan tí princess sọ jáde evidence ẹyọkan la rí which is tó jẹ́ yìí tó sọ pé bàbá Ìjẹ̀ṣà ó ń molest ọmọ yẹn gbogbo ọ̀rọ̀ tó sọ ẹjọ́ ṣe rí evidence ẹ̀ ni ẹ̀yin ìyá tẹ́ ń pè tẹ́ ẹ̀yin bàbá ẹ̀yin tó jẹ́ wípé ẹ gbé ọ̀rọ̀ ọlọ́rọ̀ ẹ gbé lórí báyìí ẹ wá fatiyín lọ́wọ́ tẹ́ fẹ́ kú lórí ẹ̀ lórí gbogbo nǹkan tí princess sọ jáde ṣé gbogbo ohun tó sọ yẹn la rí evidence ẹ̀ ni ṣé ẹ gbọ́ voice note tó fún wa ní confirmation wípé gbogbo ohun tó sọ yẹn tó jẹ́ pé wá yé audience tó jẹ́ pé wá yé gbogbo ayé pé òun sọ bẹ́ẹ̀ ṣáàrí ni kí wá ló dé tá a ṣe ń follow ọ̀rọ̀ èèyàn kan tí ẹ jẹ́ kí a gbọ́ kò sí ẹ má jẹ́ kí n parọ́ tàn yín kò sí bí ilé ẹjọ́ ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ yìí tí ò ní jáde síta gbogbo oníwé oníròyìn ló máa gbé ẹ ṣe jẹ́ ká gbọ́ ẹjọ́ tí adájọ́ máa dáná kí gbogbo wa ṣẹ̀wá tó wá la fẹ́ bẹ̀rẹ̀
láti ṣépè fún ẹ mọ̀ wípé mo sọ fún yín nígbà tẹ́mi náà kọ́kọ́ gbọ́ bí mo ṣe jáde síta mo ní hà tó bá jẹ́ pé nǹkan báyìí ni bàbá Ìjẹ̀ṣà ṣe lóòótọ́ àti ilẹ̀ ti tèmi ni mo ti ń sọ pé gbangba lójú Ọlọ́run kedere dẹ̀ lójú ẹ̀ tí èèyàn bá dá tí ò bá máa dá Ọlọ́run á tún dá èmi dẹ̀ sọ fún yín pé gbogbo tí ẹ̀dá bá ń ṣe tí ò bá ti fi ìbẹ̀rù Ọlọ́run sí asán bá ń sá ni òun ló jẹ́ kí n sọ fún yín pé lẹ́yìn ti fídíò fútéèjì àti ti bàbá Ìjẹ̀ṣà níbi tó ti ń bẹ̀bẹ̀ yẹn gbogbo ọ̀rọ̀ tí princess sọ jáde fún wa tá à ń gbọ́ tí everybody ń follow bí obìnrin sìn mélòó ni evidence ẹ̀ tá a rí sórí ṣé kí ló lè fún wa ní fact pé tòótọ́ lòun náà ń sọ kí ló wá dé tó jẹ́ wípé ọ̀rọ̀ tí Yomi ń sọ yẹn àwa ń sọ pé dandan kóun náà lọ ní evidence wo lẹ fẹ́ jẹ́ kó gbé bọ́ síta lórí ìyẹn nǹkan tí mò ń béèrè nìyẹn o nítorí ẹ̀tanú nítorí wípé tó torí pé ó tiẹ̀ ti jẹ́ Yomi yẹn mi ìfẹ́ gbóhùn ẹ̀ rárá ṣé ọmọ Yomi yẹn ó ti bẹ̀rẹ̀ sí ní búlì ẹ ti ń pè lónídìí ńlá ẹ ti ń pè ní orí bí obìnrin ẹ ti lórí wípé ẹ gbọ́ ṣé wọ́n sọ fún yín pé obìnrin ò kì í parọ́ ni ẹjọ́ ṣé wọ́n sọ fún yín pé obìnrin náà ò kì í parọ́ ni ṣé wọ́n sọ fún yín pé obìnrin ò kì í kúùkù story ni ṣebí gbogbo wa láǹlà mọ àwa obìnrin a mọ̀ wípé tá a bá fẹ́ ti emotion bọ anything wàláì kí wọ́n tó rí ọkùnrin ní ìṣẹ́jú kan wọ́n máa rí obìnrin lẹ́ẹ̀mẹ́ 150 kí wá ló dé tí ẹ̀ jẹ́ kí á trẹ́ẹ̀dì kẹ́ẹ̀tì ẹ̀ wò wípé in tó ṣẹlẹ̀ yìí máà nìyí máa lọ jẹjọ́ ẹ̀ everybody mọ̀ pé ẹni tí ọwọ́ bá ti mú bóyá o molest èèyàn ni o bóyá o rape ni o bóyá tí ọwọ́ bá ti bà ẹ́ wàá lọ sẹ́wọ̀n fún bàbá Ìjẹ̀ṣà máa lọ jẹ nǹkan tó yẹ kó jẹ lórí ọ̀rọ̀ yẹn but ẹ má gbàgbé wípé wọ́n jẹ́ kó yé wa wípé princess náà nǹkan tóun náà ṣe yẹn ó ní ìdájọ́ fún ṣe mọ̀ ṣá ó ní ìdájọ́ fún mo wá gbọ́ speaker kan ní àná sí èní torí mi wú ó sọ nǹkan kan ó ní tí bàbá Ìjẹ̀ṣà tó bá lọ sẹ́wọ̀n fún ó ló máa lọ ó máa bọ̀ ó wá kù sí Ọlọ́run lọ́wọ́ bí Ọlọ́run ṣe fẹ́ ṣe tí ó bá wò wípé àkókò ẹ̀ tó Ọlọ́run á sọ pé kó máa bọ̀ ṣùgbọ́n tí àkókò bàbá Ìjẹ̀ṣà ò bá tó tí Ọlọ́run bá sọ pé gbogbo nǹkan tó ṣe ń ṣẹlẹ̀ yìí náà lẹ́yìn ìgbà tó bá lo ẹ̀wọ̀n tó bá dé tó Ọlọ́run bá sọ pé òun ṣe tán láti ti gbéga ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ ó máa ṣe bẹ́ẹ̀ mo wá tún fẹ́ follow speaker yẹn tó tún sọ̀rọ̀ wípé ẹbí Ìyábọ̀ Òjó sọ pé àwọn kan ti réèpù òun rí ṣé àwọn yẹn ò rìn lórí ilẹ̀ mọ́ ni tí speaker yẹn sọ lèmi náà ń follow báyìí o ṣebí Ìyábọ̀ ń rí àwọn tó réèpù ẹ̀ yẹn kí ló dé tí Ìyábọ̀ ò sú wọn nísìnyí tó ti wà òkè tóun náà ti dàgbà tó ti tójú bọ́ kí ló dé tí ò rán wọn lọ sẹ́wọ̀n kí ló dé tí ò gbé wọn síta bóyá àwọn tó réèpù ẹ̀ ń gbà yẹn gan bóyá wọ́n sì ń réèpù àwọn èèyàn up till now bóyá àwọn yẹn gan ó yẹ ká tètè mú wọn kúrò láàrújú àwọn èèyàn kó má bàa tún bá ìyá kó má bàa réèpù ọmọ bọ́n ṣe réèpù Ìyábọ̀ according to Ìyábọ̀ sọ wípé òun ti rí nǹkan yẹn ó ṣẹlẹ̀ sí òun ní gbagba àwọn speaker kan sọ wípé 5 times Ìyábọ̀ sọ pé bóyá 3 or àmọye ìgbà tó ṣẹlẹ̀ sí bọ̀ ó ní kò ń ṣe nǹkan náà réèpù òun mọ́ àwọn tó réèpù ẹ̀ yẹn ṣé wọ́n ti kú ni ẹjọ́ ṣáwọn tó rèpù Ìyábọ̀ nígbà yẹn ṣé wọn ò sí láyé mọ́ ni kí ló dé tí Ìyábọ̀ ò ṣe jẹ́ ká fi opportunity yìí ká gbé àwọn tó rèpù ẹ̀ náà síta ń sìn ká dẹ̀ kí á fi wọ́n ṣẹ̀sín kí wọ́n lọ sẹ́wọ̀n nítorí wípé kí ni irú àwọn tó rèpù Ìyábọ̀ Òjó yẹn they are dangerous to public o àwọn tó rèpù Ìyábọ̀ Òjó yẹn wọ́n wà dangerous sí àwọn ọmọ wa o Ìyábọ̀ ò sọ age tán rèpù ẹ̀ ń gbà yẹn but I'm sure pé tó fi dùn Ìyábọ̀ bẹ́ẹ̀ yẹn ọmọ kékeré náà máa rèpù ẹ̀ anybody tó send gbogbo nǹkan tó send táwa ní lọ́wọ́ tó wà ní archive pé wọ́n bá sùn gbà tó dàgbà àti ń ta nìyẹn ẹbí fúnra ẹ̀ wọ́n bá wà jẹ́ mẹ́ta wọn bá jẹ́ mẹ́rin ó ní interest ni látijọ́ táláyé ti dáyé ní àwọn òṣèré àwọn kọ̀ọ̀kan nínú wọn tó jẹ́ wípé bọ́n ṣe fẹ́ ṣe ayé wọn wọ́n ń ṣe foursome wọ́n ń ṣe fifthsome wọ́n ń ṣe sixthsome
ẹ má jẹ́ kí n tàn yín èmi ní ẹ̀gbọ́n tó jẹ́ pé confirm ẹ̀ ní àná pẹ̀lú fídíò CCTV rẹ̀ nínú ilé ẹ̀ tó jẹ́ kó yé mi pé àwọn 5 ló wá lo inú ilé òun ní Èkó ní Island tó tí wọ́n wá lo ilé ẹ̀ kí ilẹ̀ tó ṣú kan tó ṣe tán àwọn 5 ló mú lẹ́yọ kọ̀ọ̀kan tó dẹ̀ fi lánu láàrin àwọn 5 àwọn girls tí wọ́n pera wọn ní actor tá à ń rí ní celebrities yìí ẹ̀gbọ́n mi ó dìídì fún mi ní confirmation tí mo ní lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí pé láàrin àwọn 5 tó wá lónú ilé òun lọ́jọ́ yẹn àwọn 5 yẹn kílẹ̀ tó ṣú mo wá béèrè lọ́wọ́ ẹ̀gbọ́n pé ẹ̀gbọ́n ṣó possible kéèyàn bóbìnrin 5 sùn lẹ́ẹ̀kan ó ní ṣé mi ìmọ̀ wípé tó bá ti jẹ́ òbò ọ̀tọ̀ọ̀tọ̀ everybody ó ní kò sí ọkùnrin bí Ọlọ́run ṣe dá ọkùnrin yẹn kí Ọlọ́run kó bá mi fi ayé ké ẹ̀gbọ́n mi yẹn nítorí wípé kí ni ayé ké àwọn èèyàn kankan tó dé ọ̀run ẹ̀gbọ́n mi yẹn sọ wípé kí ilẹ̀ tó ṣú ará abroad ní UK lẹ́ni yẹn wà ó ní kílẹ̀ tó ṣú kan tó lo ilé òun sọ pé wọ́n ṣe movie ó ní àwọn 5 lòun bá sùn lẹ́yọ kọ̀ọ̀kan àwọn 5 their friends ó ní àwọn 5 lòun bá sùn mo ní ẹ̀gbọ́n báwo wá ní oko yín ṣe ń le ó ní kí lọ béèrè lọ́wọ́ ọkùnrin ó ní bí Ọlọ́run ṣe dá ọkùnrin ó ní kí ó rẹ ọkùnrin tó ń sìn pẹ̀lú ìyàwó ẹ̀ kó bá ìyàwó ẹ̀ sùn tán kó strong kó ti wá rẹ̀ ẹ́ tó bá rí ànádá òbò ó ní wàhálà ara ọkùnrin yẹn máa le ó ní bí òun ṣe ṣe àwọn 5 yẹn ò yí òun ó ní because bí ìkan bá ṣe ó ní fúnra wọn ló ń wá kí wá ní nǹkan tá à ń sọ òun ló jẹ́ kí n sọ wípé ẹ má jẹ́ ń tàn yín ẹni tó bá nílé gíláàsì ò kì í ju òkò gbogbo wa yìí náà ni kò sí ẹni tí ó mọ́ nínú ayé ó lè má jẹ́ níparú level bẹ́ẹ̀ yẹn ṣebí gbogbo speakers ń sìn tí wọ́n ń béèrè ṣé ẹ ti rí báyìí pé ohun tí gbogbo speakers àti bloggers ló ń gbà yẹn tí everybody ń wò wípé wọ́n ti nísìnyí àwọn náà ti reason nígbà tó ń rí gbogbo nǹkan tó ń jáde tẹ́ àwa ò dẹ̀ débẹ̀ nǹkan tá a bá dẹ̀ ń gbọ́ tá a dẹ̀ ń rí òun là ń wọ̀kì lé lórí láàrin èmi àti yín sìn a gbọ́ lẹ́nu ọ́sìsì fúnra ẹ̀ pé oríṣiríṣi àwọn èèyàn ló rèpù òun nígbà yẹn ìyẹn Ìyábọ̀ Òjó ẹ bá wa béèrè pé àwọn tó rèpù ẹ̀ yẹn ṣé wọ́n ti kú ni ṣérú àwọn tó rèpù ẹ̀ yẹn ṣó yẹ kán wà láwùjọ ṣé wọ́n ti máa rèpù àwọn ọmọ míì náà lọ́wọ́lọ́wọ́ báyìí mo gbẹnu kúrò lórí ọ̀rọ̀ Ìyábọ̀ mo wá bọ́ sí orí princess mo ti yán lẹ́ẹ̀kan mo wá padà sórí princess now báwo ni princess ṣe fẹ́ máa feel kí ni ẹ rò pé ó fẹ́ máa ṣẹlẹ̀ sí ọmọ tá à ń sọ yìí gangan everybody ń gbé ọ̀rọ̀ yìí sìn everybody ń sọ ní bó ṣe rí everybody ń ṣe bó ṣe lè ṣe mi ní parọ́ fún yín láàrin èmi àti yín bá ṣe ń sọ̀rọ̀ yìí ipò wo lẹ rò pé minor tá à ń sọ̀rọ̀ yìí gangan máa wà everybody ò ti ẹ̀rọ yẹn mọ́ kí lẹ rò pé ọmọ tá à ń sọ yìí tó bá jẹ́ pé lóòótọ́ látìgbà tán ti ní ṣé mọ̀ pé mo sọ fún yín àwọn investigators kan tí wọ́n ní wọ́n lọ àwọn secret kinní kan àbí kí lẹ ń pè wọ́n náà lọ sí school ọmọ yẹn wọ́n lọ dọ́gbọ́n lọ ṣe confirmation wọ́n ní àwọn kan sọ wípé wọ́n ní ọmọ yẹn 20 àwọn kan sọ wípé wọ́n ní ọmọ yẹn 19 àwọn kan sọ pé wọ́n ní ọmọ yẹn 21 láàrin èmi àti yín látìgbà tí wọ́n ti ń béèrè ṣé ẹ rí kí princess kó gbé date of birth certificate ọmọ yẹn jáde because tá bá ń sọ̀rọ̀ wípé school authority wípé kinní kan àwọn secret kinní ẹ̀dẹ̀ mọ̀ pé kò sí nǹkan tí Nàìjíríà ò lè ṣe birth certificate ló kéré jù láti rọ fún wọn tán bá fẹ́ rọ editing jáde kò gbà wọ́n lẹ́nìtìn even tí princess bá fẹ́ print proof point pé ọmọ yẹn is 14 years èmi àwọn tí tèmi lólúwọlé lè wọ anywhere ń sìn kán gbé èjì yẹn jáde kán ní bá certificate ọmọ yẹn same hospital kán jẹ́ kó yé wa pé 21 24 ni ibi tí mò ń lọ nìyẹn pé ṣé ọmọ tẹ́ ń sọ̀rọ̀ yìí gangan sìn ṣé ẹ tiẹ̀ fíìlì ọmọ yìí even lórí chat mi bí mo ṣe wà yìí àti rẹ́ni tó kọ pé èjì ọmọ yẹn 20 àti rẹ́ni tó kọ pé 22 àti rẹ́ni tó ti kọ pé 24 tí princess gan bá wá lòun jáde ń sìn òun fẹ́ prove pé ọmọ yìí o torí ìyá ọmọ tá ń sọ̀rọ̀ yìí gangan ò jáde síta
a gbọ́ nǹkan kan lẹ́nu ìyá ọmọ yìí according to nǹkan tá a gbọ́ ń sìn pé princess àti bàbá Ìjẹ̀ṣà ti jọ wà rí láàrin èmi àti yín ẹ mọ̀ pé àwọn èèyàn kan èètì kó máa jẹṣẹ́ wọn kó tún máa jẹṣẹ́ ọmọ mọ́ wọn lára àwọn èèyàn kan ya wèrè débi wípé o ò lè máa jẹṣẹ́ wọn kó tún lo smart àbò wise o tún fẹ́ máa jẹṣẹ́ ọmọ mọ́ wọn lára kò wá tí wá kí n ṣe ordinary pé ọmọ gbòòrò àbí ọmọ ndẹ àbí ọmọ afẹ́ tó bá tún wá lọ jí ọmọ tó jẹ́ wípé wọn ó jí ọmọ sí wọn àwọn èèyàn kan wà tó jẹ́ pé má jẹ́ kí n tún ẹ wọ́n lè bá ẹ dé anywhere nítorí ẹ̀ ó ní mo ṣe máa ń sọ fẹ́yìn ọkùnrin tẹ́ bá rò pé ẹ ya wèrè tí pátá yín ò kí ń lè dúró níbi tó yẹ kó dúró ìwọ tó bá bú mi lórí kinní mi ò ní rí mi wò mọ́ I will block you èmi ò ní kẹ́ ẹ má sọ opinion yín ṣùgbọ́n má bú mi má ṣépè má block ẹ mi ní ṣépè fún ẹ torí èpè tó ṣẹ́ yẹn aborídèpènù lèmi Eyinloju Olódùmarè ni mí tó o bá ṣépè fún mi lọ́nà tí ò yẹ kó o ṣe inú ilé ara ẹ ló ń lọ in tó o bá ti lè gbé òun ni kó o ṣe torí pé kí ni Ọlọ́run nífẹ̀ẹ́ èèyàn kan jà àwọn èèyàn kan lọ whether you like it or not èmi ò I don't care but my own opinion tí ò sí ìyáláyẹ ẹni tó lè sọ fún mi wípé Eyinloju má bring opinion ẹ síta torí anybody ò bọ́ anybody ṣẹ́rí Mark Zuckerberg àbí kí ló ń pè yẹn ó fún gbogbo wa láyè as a blogger mo ti ń sọ̀rọ̀ lórí Facebook ń sìn kò ilẹ̀ ti ta sílẹ̀ díẹ̀ náà since 2014 àbí 15 èmi náà ń ṣọmọdé lórí ká sọ̀rọ̀ lórí Facebook mo ti ń share opinion ayé mi wọ́n ti ń gbé story àwọn èèyàn wá tá ti ń treat ẹ̀ níwọ̀n bá tá lè treat ẹ̀ kò ń ṣe ní kò ń ṣàná go and check my profile kò ń ṣọ̀rọ̀ crowd nígbà míì is not about crowd tó o bá ní ọ̀rọ̀ tó bá mú òye tó bá ní ọpọlọ lọ́wọ́ àwọn tó máa rí àwọn tí ò ní rí máa rí mo dẹ̀ ti sọ fún yín lórí Facebook yìí tó o bá lọ ń believe pé kí anybody kẹ́nìkan má bàa ṣe pé kẹ́nìkan ta lẹni tó ń bọ́ èmi àti ẹ ta ló máa bá mi san mọ́gẹ́ẹ̀jì mi ta ló ń bá mi sanwó iṣẹ́ mi fún àwọn òṣìṣẹ́ mi ẹ jọ̀ọ́ ta lẹni tí ó ń bọ́ mi ná tó fẹ́ sọ fún mi wípé ẹnu ò lè sùn máa béèrè lọ́wọ́ ẹni yẹn pé kí ni nǹkan tó fẹ́ ṣe fún kí ni ṣóun jẹ́ bí Ọlọ́run mi ni òun ló jẹ́ kí ẹ má jẹ́ kí n deviate kúrò lórí nǹkan tí mò ń ṣe o òun ló jẹ́ kí n sọ fún yín wípé if you have your own opinion you have your own Facebook you have your own mouth ó ń ṣodi ó dẹ̀ kí n ṣadẹ́tẹ̀ ó kí n ṣe ń tẹ́tí ẹ̀ fọ́ bọ́ sí orí page yẹ say it the way you see it but gbogbo ntẹ́mi àti yín jọ ń sọ àti ń tà ń táìpù asọ dáadáa àsọ dáadáa Ọlọ́run máa tún sọ bóyá o ti ẹ̀ mọ́ ṣe àbọ̀ òmọ́ mo sọ fún yín sórí èèyàn lè máa wù ẹ́ kó máa ṣépè fún ẹ tí Ọlọ́run ò bá ti ṣépè fún ẹ bàbá yálàyà irọ́ ni because they are not your God àwọn kọ́ ló máa sọ final say sínú ayé ẹ so who are them to shut you up who are them tó wá ń bẹ̀rù ta làwọn gan ta lẹni tó ń ṣe bí ọba nínú ayé ẹ tó ti rí bí ẹni pé without pé àwọn kò sí nǹkan tó fẹ́ ṣe Ọlọ́run owú ni Ọlọ́run tí èmi àti yín ń sìn tó o bá ti fi ènìyàn ẹlẹ́ran ara tó o ti fi síwájú ju Ọlọ́run lọ ìwọ̀n ló ṣe ń fà tó ṣe jẹ́ wípé tẹ́ ẹ bá ti stick síbì kan àti kúrò ń bẹ̀ máa jẹ́ problem nítorí pé ẹ ti rí wọn bí Ọlọ́run yín nobody is my God lẹ́yìn Ọlọ́run tí ní nínú ayé ti tèmi òun ló wá jẹ́ kí n wá bi ẹ́ léèrè okay nísìn tí princess bá mọ̀ pé báyẹn ló ṣe máa rí láàrin èmi àti yín ṣán máa bá dé gbogbo ibi tán bá dé princess ò tí wọ́n ń béèrè everybody ń béèrè ń sìn wọ́n ń challenge ẹ̀ pé show us the birth certificate wọn ò lè gbé jáde torí wọ́n mọ̀ wípé táwọn bá gbé jáde àwọn tí bàbá Ìjẹ̀ṣà tí wọ́n jẹ́ kinní gan nífun ó lè jẹ́ nínú school authority àwọn tó lọ́ọ̀fẹ́ lè wà ń bẹ̀ àwọn náà máa gbé tiwọn jáde ṣẹ́yìn ò ti wá rí pé minor tá à ń sọ̀rọ̀ ẹ̀ gangan sìn ṣáà rí wípé problem ti ń wà lórí nǹkan kan báyìí ni gbogbo wa ò rí ti ọmọ yẹn mọ́ everybody ò tiẹ̀ care lórí ọmọ yẹn mọ́ everybody just want to do whatever they want to do kò kí ń ṣorúkọ la máa nírú yín ṣẹ̀ṣẹ̀ ń wá kiri mọ́
kò kí ń ṣe pò la máa lẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń wá ó ní mo ṣe sọ wípé tẹ́ ẹ bá wo gbogbo tó ń ṣẹlẹ̀ yìí nínú àwọn celebrities àti àwọn tá à ń pè ní Nollywood actors yìí ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì kò síbi tí wọ́n wà tó sì máa ń tẹ́ wọn lọ́rùn wọ́n sì fẹ́ dàbí Ọlọ́run. They want you people to see them like God. Wọ́n fẹ́ kó jẹ́ kí gbogbo ayé yìí kó jẹ́ tàwọn nìkan. Ẹnì kò kí ń jẹ́ kílẹ̀ fẹ́ sórí tí wọ́n bá ní tèmi bá ní ìyẹn la lè ṣe jọ ṣe pọ̀ torí òtòṣì olówó èèyàn kan láàrin òtòṣì mẹ́wàá òtòṣì lòun náà. Ìwọ tó bá jẹ́ wípé ó wà nínú Nollywood tó jẹ́ actor àbí actress tó rò pé wọ́n nìkan máa rí títí ayérayé kò possible. Oníkálùkù ló gbé àyànmọ́ títí ẹ̀ wá sínú ayé ṣáìdì bọ́n ṣe máa rí wọ ó lè má jẹ́ bẹ́ẹ̀ náà ṣe máa rí lágbájá kò wá dí kí ló dé tó jẹ́ pé ìwọ̀nba bí tẹ́ ẹ bá wà pẹ̀lú tọ́lọ́run bá ṣe fún yín kò kí ń tẹ́ yín lọ́rùn ó dìgbà tẹ́ ẹ bá tó ṣe ní àṣetẹ́ òun ló ọ̀rọ̀ yẹn lọ bá godfather mi tí mo fi orúkọ bò láṣìírí torí kò gbà mí lẹ́nu láti bú bàbá kò gbà mí lẹ́nu láti bá wọn bú Tinubu òun ló jẹ́ kí n sọ wípé nígbà míì tí Ọlọ́run bá ti gbé èèyàn dé ipò kan tó o bá ti ń rí jẹ tó o ti ń rí mu tó jẹ́ wípé àti rán àwọn ọmọ gan o ti ń rí pé wọ́n ń ṣe dáadáa kò dìgbà tó o bá tó dọlọ́run sórí tó o bá wá dìgbà yẹn tó o bá lọ fẹ́ dọlọ́run ẹ̀tẹ́ máa wá níbi tó o ti expect o ṣe try láti di tó o dì mú yẹn o ṣe maintain níbi tí bọ́lọ́run ṣe ṣe yẹn sórí tí ẹ̀dá bá máa ga tó bá máa ga ibi tó bá máa ga dé Ọlọ́run ló mọ̀ ọ́ tó bá ti fẹ́ sọra rẹ̀ di Ọlọ́run àwọn èèyàn máa mọ̀ pé ó ti fẹ́ sọra rẹ̀ di Ọlọ́run òun ló mú mi bọ́ sórí Bobbrisky the last person Bobbrisky ò ní nǹkan kan ṣe sí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà o in a different kinní ni kéèsì Bobbrisky bọ́ mo kàn wò pé kí n kàn sáré breathe lórí ọ̀rọ̀ yìí ni ẹ̀yin ẹ wò bí Bobbrisky ṣe rí a lot of people ń sọ pé àbá wí tó òun ló bó ṣe òun ló ṣe ń ṣe láìvẹ̀ yẹn ó dẹ̀ ń ṣàánú àwọn tó ń ṣàánú àwa ń follow à ń rí bó ṣe ń lọ ó ń ṣe dáadáa èmi láìkí bó ṣe jẹ́ philanthropist bó ṣe ń help àwọn èèyàn yẹn I love him so much or I love her so much irú Bobbrisky kọ́ la máa kọ́kọ́ rí irú wọn wà lábroad dáadáa wọ́n dẹ̀ ń ṣe dáadáa ó lè choose láìvẹ̀ bó ṣe wù ú bó ṣe fẹ́ choose ẹ̀ ló ṣe choose ẹ̀ yẹn kí ló mú mi bring ọ̀rọ̀ Bobbrisky wá sí orí ọ̀rọ̀ ẹni wípé Bobbrisky ń share fídíò ọmọkùnrin kan àti grandma ẹ̀ kan ó ti wá ń ṣe láṣejù débi wípé ó ti wá ń di nǹkan táwọn èèyàn ti wá ń sọ pé Bobbrisky ó pọ̀ jù báyìí lọ pẹ̀lú bọ́lọ̀ ń ṣe dá ẹ lọ́lá yẹn pẹ̀lú bó ṣe ń ṣe oore tó yẹn ó ti ṣoore fáwọn people yẹn even ó ti ká wọn wípé nǹkan báyìí náà ṣe ó ti sọ bó ṣe lè sọ ó ti wá ń ti àṣejù bọ́ torí àṣejù tó ń tì bọ́ yẹn ẹ̀yin celebrities yìí ti gbàgbé wípé a lot of people àwọn ayé ń wò yín àwọn èèyàn ń wò yín má ti torí wípé nísìnyí ó jẹ́ kó yé wa nǹkan tí family yẹn ṣe ò dá lóòótọ́ Godwin àbí kí ló porúkọ ẹ jẹ́ kí n mú orúkọ yẹn fact gidi nǹkan tí Bobbrisky wá ń fà yẹn èmi fẹ́ kó yé Bobbrisky lọ́jọ́ tèmi wípé Ọlọ́run ti dẹ́ ẹ lọ́lá jù bẹ́ẹ̀ lọ Bobbrisky leave these poor people alone jẹ́ kí ẹlòmíì lè rí wọn láti ṣe wọ́n láàánú ẹ̀yin ò mọ̀ pé nígbà míì tẹ́ bá ti fi ẹnu ba ayé èèyàn jẹ́ èèyàn yẹn lè má dìde bọ́ ní láìvẹ̀ má ti torí lóòótọ́ in tí wọ́n ṣe ò dáa ó dẹ̀ dùn ẹ́ mo ń fi táìmù ibẹ̀ pé Bobbrisky leave this family alone o ti wá ń go on and on o ti ń ṣe too much lórí ẹ̀ Godwin yẹn o ti gbé ojú ẹ̀ jáde grandma yẹn o ti gbé jáde ṣebí wọ́n ló dìídì rí wọn tó ló fẹ́ ṣe wọ́n láàánú ó send message sí ẹ according to your word ní orí Instagram ó dẹ̀ lọ sórí ibẹ̀ ó dẹ̀ wò pé kó máa bọ̀ àti grandma ẹ̀ ó ní wípé ńgbà tó máa rí wọn tó máa kọ́kọ́ wá olórí wípé igbó ń rùn lára ẹ̀ ó ti mu gbó ìyá yẹn náà ti mu gbó everybody rí wípé ìwà òṣì ni wọ́n wù ó dàbí òwe kan tó máa ń pa torí ọmọ àgbàlèmi arúgbó ló wò mí dàgbà mọ òwe kan tó máa ń pa ni ó dàbí ẹ tó ń wá oore lọ síbi tó ti fẹ́ gba oore
tó wá débẹ̀ tí wọ́n wá gbé àmàlà àti oríṣiríṣi ẹ̀fọ́ tí wọ́n gbé sílẹ̀ ẹlòmíì wá dé bá wọn bẹ̀ níbi tóun ti ń jẹun tí ò tí ì sọ̀tì ayé ara ẹ̀ ẹlòmíì wá débẹ̀ irú nǹkan tó wá yẹn ẹnìyẹn wá fèsì ẹ o bàbá olówó yẹn ó wá sọ fún pé reason tóun ṣe wálé ní tòun torí kóun lè bá rí nǹkan báyìí wọ́n fóúnjẹ lọ wọ́n fi wáìnì lọ wọ́n fi gbogbo ẹ̀ lọ olóyìn kọ́ ló bá òun ó ní tó bá òun gangan ní nǹkan tóun bá wá gangan bàbá olówó ò ṣe méní kò ṣe méjì ó bá wọnú ilé ló bá gbé owó fún ẹni tí nǹkan ká lára ẹni tó jókòó síbi tó ti ń jẹ àmàlà tó ti ń ranjú jẹ ẹ̀fọ́ tó ń ranjú jẹ gbogbo àwọn bọ̀kọ́tọ̀ ló bá jẹun tán ló mú igi ló tayín ló bá jókòó pé dádì reason tó ń fi wá lónìí nǹkan báyìí nǹkan bá bàbá olówó bá ní àbí wèrè mú ẹni ṣé orí ẹ ò ti gbálẹ̀ báyìí so nǹkan tó bá wá nìyẹn ó dẹ̀ jókòó tí àmàlà àti àwọn ẹran burúkú tí wọ́n kó sílẹ̀ yìí èèyàn kó dẹ̀ fi wọnú ilé wá iye nǹkan tó ní ìdí gangan tẹ́ni yìí dẹ̀ fi gbà mọ́ ẹ lára tó bá jẹ́ bẹ́ẹ̀ ni in tó ti jẹ́ lé ní ìṣìmá bá yẹn fà padà wá níjọ́ míì láàrin èmi àti yín ṣàfẹ́ blame ru bàbá olówó yẹn ni nǹkan tí mi ṣe lè blame Bobbrisky nìyẹn Bobbrisky mi blame ẹ mo ń kudos ẹ gan you are trying ò ń ṣèwọ̀nba tó o lè ṣe tó bá jẹ́ pé báwọn celebrities yẹn tí wọ́n pera wọn ní celebrities tí wọ́n pera wọn ní kíní ni kápẹ́ bó ṣe ń ṣe yìí a rí èèyàn bíi 10 nínú wọn tó ń ṣe bó ṣe ń ṣe yìí òun lèmi ṣe ń sọ fún wọn pé mi ì lè bá wọn bú ẹ mi ì lè bá wọn sọ wípé ọkùnrin tó sọ̀rọ̀ ẹ̀ bó ṣe wùn ẹ́ is your life tí èèyàn bá ti over 18 bó bá ṣe wùn ló ṣe lè ṣe live ẹ̀ tẹ́ bá dẹ̀ ti advice ẹ̀ níwọ̀nba kékeré tó bá ti in tó bá wùn lókù tó bá máa ṣe bọ̀ pẹ̀lú bó ṣe change gbogbo nǹkan ẹ̀ tó náà look at Bobbrisky ẹ wo iye èèyàn tó ti gbé dìde ẹ wo iye èèyàn tó ti ṣe lóore kò bá ṣe just 1 naira ló ń fún wọn kò bá ṣe just 10 naira ló ń fún wọn ó ń ṣe nǹkan kan nínú ayé wọn everybody dẹ̀ ń rí wípé wọ́n ń dìde one way or the other èmi wá fẹ́ bẹ̀bẹ̀ lórí family tó ń tẹnu mọ́tò tí because mo rí pé ó dùn ẹ́ mo ti send the message sí ẹ náà lórí handle ní orí Instagram wípé leave this family alone fi wọ́n sílẹ̀ everybody ti rí àwọn tó máa rí ti rí pé ọ̀dọ̀ tí wọ́n ń gbà tí wọ́n ní wọ́n máa ṣe rúùfù kan ó fún wọn ní 300 àbí 400 wọn ò ṣe fi wọ́n sílẹ̀ ṣé wọn ò ní jẹmọ jù bẹ́ẹ̀ yẹn lọ lọ́wọ́ títí ẹ because kó má bàa tún dàbí ẹni wípé o tún ṣe oore o tún lóṣòtì torí ẹ̀ ni ó ṣe jẹ́ pé bí mo ṣe wà yìí tí n bá fẹ́ ṣe nǹkan fún yàn even tí n bá rí lórí Facebook a lot of things ni mo ti dá sí lórí Facebook yìí o ò ní ever rí mi mo ní receipt tí mo ní docket ẹ̀ lọ́wọ́ mi ní send ẹ̀ sí wọn gan kó má bàa show pé Olúwabùnmi Eyinloju ló ṣe tí Ọlámídé mo ti ń dá sí láti bẹ̀rẹ̀ pẹ̀lú gbogbo bó ṣe ń lọ tó mi ti torí ẹ̀ sọ pé Ọlámídé kinní kan torí tó o bá ṣe oore tó o bá ti dúró tí èèyàn ti gba oore yẹn padà irú oore yẹn ò kì í ní nǹkan kan níwájú Ọlọ́run that is my own belief oníkálùkù lè believe nǹkan tó bá wùn nínú ayé ẹ̀ you don't blame anybody bó bá ṣe ń view nǹkan ní live ẹ̀ bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn ó lè mi ṣe wá lo platform yìí àti time yìí to say Bobbrisky leave this family alone ó ti jẹ́ kán rí ó ti jẹ́ káwọn tó máa mọ̀ọ́mọ̀ kó má bàa tún dí àti ṣe rere wọn lọ́wọ́ tó bá ṣì ń ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n máa bọ́ síbi tó jẹ́ wípé ọwọ́ máa mú wọn wọ́n sì máa lọ sí station wọ́n máa lọ sí prison fún òun lèmi ṣe sọ pé ṣe rí ngbà míì tá a bá ti sọ̀rọ̀ tá a bá ti ṣe nǹkan ẹ má jẹ́ ká máa tàṣe jù bọ́ gbogbo nǹkan tàṣe jù bá ti wọ̀ ẹ̀tẹ́ ló máa hẹ́ǹdì ẹ̀ tí èèyàn bá ti ń níyì gan náà tẹ́lẹ̀ tó o bá ti tàṣe jù bọ́ gbogbo nǹkan mi ní parọ́ fún yín èèyàn máa dẹni ilẹ̀ tó máa tẹ́ tí ayé máa wá wọ ẹnu tí wọ́n fi báyàn sọ̀rọ̀ pé bó ṣe wà yẹn ẹnu yẹn náà máa tún lò torí pé ènìyàn lènìyàn máa jẹ́ ènìyàn ò lè dàbí Ọlọ́run ló máa sọ fún ẹ pé báyìí tí ò dẹ̀ ní change tí ènìyàn bá sọ fún ẹ pé nǹkan báyìí lòun fẹ́ ṣe má ti fi ara sí má ti fi ọkàn sí ìyí tá a bá ti ṣe níyì ẹ jẹ́ kí iyì yẹn kó máa lọ bẹ́ẹ̀ ẹ má tún jẹ́ ká ṣe láṣẹ tẹ́
torí pé tá bá ti ṣe láṣetẹ́ ó possible ká má tún lè kó padà mọ́ òun lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ òun ló wá jẹ́ kí n sọ fún yín pé gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. This is your daughter, your friend and your sister Oluwalobunmi Omadiagbo, popularly known as Eyinloju, the CEO of TBF Eyinloju Villa Signature worldwide. Òun ló jẹ́ kí n sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, gbogbo ẹ̀yin investors wa káàkiri àgbáyé tẹ́ ń bá wa ṣe ẹja tí ẹ ṣì ń gba owó yín, gbogbo ẹ̀yin tẹ́ sọ pé ẹ fẹ́ ṣe pọ́ǹdì gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín, ní pọ́ǹdì. Eyinloju ò ní pọ́ǹdì tó wà available at the moment. Pọ́ǹdì wa ti kún báyìí. Nígbàkigbà tó bá wà available, I will let you know. Mo dẹ̀ fẹ́ fi time náà bẹ̀ gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ ń pè mí sórí business line mi. Mo kàn lọ nígbà yẹn mi ò kí ń ṣe calling show. Torí ẹni tí ò bá lè, mo believe nú ara mi pé I can pass my message. Bó ti wulẹ̀ kí n jẹ́ akálòlò, bó ti wulẹ̀ kí ọ̀rọ̀ ẹnu mi kó má fast tàbí kó má slow tó, ẹni tó bá máa understand mi máa understand mi. Mo believe nínú ara mi pé I can pass my message to audience, to people to understand wọn bá bọ́n bá ṣe máa understand mi. But nígbà míì tí n bá kàn fẹ́ hear knowledge more, because èmi ò lẹ́ni tí mo ń bá sọ̀rọ̀ kọ́nà, mi ò, àwọn tí tèmi mo mọ̀ wọ́n dẹ̀ mọ̀ mí. Mi ò kí ń ṣe ẹni tó máa ń kọ̀rẹ́, mi mọ̀ ṣe, mi mẹ́jọ ẹlẹ́jọ́ tó. Ìwọ̀n bá bẹ́ mi bá ṣe rí nǹkan lèmi ṣe máa ń jáde bí mo ṣe rí yìí ni mo ṣe wá sọ níta ẹ̀, kò dẹ̀ kù sí anywhere nínú mi. Mi ì lẹ́nìbọ̀dì tẹ́ pé bí mo ṣe wá sọ́tọ̀ ìsìn màá wá kúrò lórí kinní màá wá bẹ̀rẹ̀ sí ní tán. I don't do it. Àsìkò sí fún mi rárá. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀, mi ò customer tó ti pè mí tí mo fẹ́ attend sí lórí ọjà mi, wọ́n ń ṣe bẹ́ẹ̀rin mọ́. Bí mo ṣe ń bá silent mo fi fóònù mi sí. Mi go gbogbo time mi, mo devote gbogbo time fún business mi àti fún ọmọ mi. So ẹ jọ̀ọ́, number tẹ́ ń rí yẹn kò kí ń ṣe number tí mo fi ń ṣe chat, is for our business. Tẹ́ bá send nǹkan síbẹ̀, a máa block yín tí ò bá ti kí ń ṣe ọ̀rọ̀ business. A máa block yín. Any information tẹ́ bá fẹ́ fún mi, anything tẹ́ bá fẹ́ bá mi sọ tí ò bá ti kí ń ṣe lórí business, ẹ send ẹ sórí Facebook Messenger mi. I will see it. It will still come to my phone. Ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bẹ̀ yín. That number +1416 725 6606 is for our business. Bóyá o fẹ́ ra Eyinloju food plantain flour, Eyinloju bean powder with sauce, ready made tó ti wà ńlẹ̀, ready to make moi and akara. Ẹja gbígbẹ, ìwọ náà wò wípé o fẹ́ jẹ́ ọ̀gá ara ẹ. You want to start your own brand pẹ̀lú orúkọ ẹ. Lẹ́yìn ìgbà tá bá bẹ́ yan ẹja yẹn, sticker ẹ ló máa wà ńbẹ̀. Má hesitate láti pè wá sórí nọ́mbà yẹn. Tàbí o wá wò wípé Eyinloju, mo gbọ́ pọ́n tí ẹ lẹ́ ń deal pẹ̀lú fabrics, ẹ ń deal pẹ̀lú gbà, ẹ ń deal pàláwo. Please go on our website. Tó o bá fẹ́ ra tí Eyinloju, everybody ló mọ b'Eyinloju ṣe tóbi tó. I used to wear size 2018. As I'm talking to you now, size tí mò ń wọ̀, bí mo ṣe wà yìí, mo lè bá yín sọ pé mo ti wà lórí size 12. Ṣé mọ̀ pé lómi máa ń chubby, mo lè chubby kójú mi rí bó ṣe rí, but inú mi dùn wípé tí Eyinloju, kò wá ń ṣe wípé o fẹ́ slim nìkan ló ń ṣiṣẹ́ fún. Tó bá wá wò pé Eyinloju, bó bá ti jẹun, digestion jẹ́ problem fún ẹ. Here is TBF Eyinloju Slim Tea. Ó wà lórí Amazon. Ó wà ní orí online wa. You can go on my website. Ẹ lọ sórí www.tbfeyinlojuvillasignature.ca. Ẹ máa rí ńbẹ̀. Wàá rí gbogbo under food ló wà. Ibẹ̀ ló ti máa rí Eyinloju food plantain flour. Eyinloju ló ń produce oúnjẹ ẹ̀ jáde. Àwa ilé iṣẹ́ ti tèmi ló ń ṣe Eyinloju food plantain flour. Ẹ̀yin náà dẹ̀ mọ̀, no mixture, no coloring. Anything tó bá rà nínú ilé iṣẹ́ tiwa, ó rà á tí inú ẹ̀ dẹ̀ máa dùn, tí wọ́n náà máa mọ̀ pé nǹkan tó máa mú ara, tó máa mú gbogbo nǹkan ẹ̀. Bóyá o ní diabetes, o mọ̀ pé plantain flour is the best. In tí o bá ti plantain flour titiwa
no mixture no colouring tí wọ́n gan bá ti rò ó dàbí àmàlà dúdú ni ó dẹ̀ within a second tó bá ṣe ń jẹ báyìí ó ń digest ni tó jẹ́ wípé inú tí ẹ máa gan máa dùn wípé yes ó bá wa dòwò pọ̀ bóyá o wá fẹ́ jẹ́ one of our distributors bóyá o wà ní anywhere oúnjẹ wa wà káàkiri tí tẹ́ ń wò yìí ó wà káàkiri gbogbo chemist oúnjẹ wa wà ní Shoprite ó wà ní everywhere tí wọ́n ti ń ta oúnjẹ well packaged Eyinloju food plantain flour we are sanctified lórí gbogbo businesses wa káàkiri àgbáyé ní Nàìjíríà ní o ní abroad ń bí ní o ní Canada ní everywhere a ní NAFDAC tiwa a ní everything wa health kini mi mo ní tó jẹ́ license mi lórí tea Eyinloju ẹ wò is still bag abroad ń bí la dẹ̀ ti ń produce ẹ̀ jáde look at it bó ṣe rí lélẹ̀ Eyinloju slim tea kò wá kí n ṣe slimming nìkan ló ń ṣiṣẹ́ fún bóyá ó ń lágbára fún ẹ láti bóyá tó bá jẹun tán digestion a lot of things ẹ jẹ́ kí n máa ka ó ń ṣiṣẹ́ fún lot of things tó jẹ́ wípé mi mọ̀ nǹkan tí ó fẹ́ bóyá o ní hypertensive or bóyá o tiẹ̀ wá wò pé o fẹ́ clean o fẹ́ detox o fẹ́ ṣe anything ẹ má hesitate láti lọ sí ilé-iṣẹ́ Eyinloju ẹ lọ sórí website wa you don't have to call me because mo man busy you don't have to make your order through call or bóyá tẹ́ bá call me tí n bá ní send me a message màá dá yín lóhùn yeah the slim tea is on ó wà lórí Amazon tẹ́ bá wá wò pé mójútó Amazon go on my website make order DHL máa drop ẹ sí ẹnu ọ̀nà ilé ẹ tó bá wá wò wípé Eyinloju ó nídi pack wa spiritual pack wa hold on ẹ jẹ́ kí n fi hàn yín 1 minute. Here is our spiritual packs. Spiritual pack wa lélẹ̀. Pẹ̀lú orúkọ Jésù, orúkọ Ọlọ́run la wá fi ń ṣe gbogbo nǹkan tá ń ṣe. Torí a mọ̀ pé lẹ́yìn Ọlọ́run, Ọlọ́run tí ni. A ní favor. A ní favor pack. Bẹ́ẹ̀ òróró perfume lélẹ̀ is favor. Just $40 ni. A ní ọṣẹ fúnra wa Eyinloju fúnra ẹ̀ ló ṣe everything nílé iṣẹ́ Eyinloju you see it Eyinloju spiritual items ẹ má hesitate anything tẹ́ bá rò tó bá jẹ́ pé tí ìṣẹ́gun lẹ fẹ́ bóyá ẹ wò wípé kí Ọlọ́run kó tètè lànà favor spiritual Lord should open my way everything ó wà lọ́dọ̀ títí wa tó bá jẹ́ pé back to sender ni back to sender wà ọṣẹ ẹ wà òróró wà everything wà ẹ máa rí kérúbù lèmi wòlíì Ọlọ́run tí Ọlọ́run dẹ̀ ń gbà fún ni ẹni tá a bá ti bá Ọlọ́run sọ tó bá ṣá ti jẹ́ nínú ti Eyinloju Olódùmarè ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ni torí wípé kíni ó wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni Ọlọ́run ọba yẹn ò dẹ̀ ní sọ́kó lòun ò wí bẹ́ẹ̀ mọ́ anywhere all over the world àwọn DHL ló máa ń gbá wa gbé wọn á dẹ̀ bá yín deliver ẹ̀ tó bá jẹ́ pé páàkì wa lẹ fẹ́ páàkì wa is just $120 mi ìmọye tó máa jẹ́ ní ẹni ìlú tẹ́ bá wà ó dẹ̀ máa dé ilé yín a máa deliver ẹ̀ sí anywhere tẹ́ bá dé this is Eyinloju spiritual pack tẹ́ bá wá wò wípé Eyinloju ìyẹn kọ́ ni mo fẹ́ I just want to be one of your distributors lórí Eyinloju food plantain flour Eyinloju bean powder with sauce Eyinloju dry catfish tàbó wá wò pé ìwọ náà ti ẹ fẹ́ di distributor wa mi ò tí ì fẹ́ jẹ́ kí distributor kọjá America àti Canada ń bí báyìí ó ní mo sì ń dúró lórí tíì mi tíì wa bẹ́ẹ̀ ṣe ń wò yìí ó wà santif gbogbo nǹkan tí èèyàn ń gbà lórí ẹ̀ health gbogbo nǹkan tèmi ló wà registered and sanctified ní all over the world tẹ́ bá lọ sórí CAC àbó lọ sórí Canada whatever to check you will see tí ìwà lélẹ́yìn òyìnbó ń rà á
dúdú rà, you don't have to call me. Ó wà lórí website wa is www.tbf.eyinlojuvillasignature.ca. Ó wà lórí page wa fún gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè. Ẹ jẹ́ kí n tag website wa kẹ́ tún rí. Ó wà lórí under chat tẹ́ ń wò yìí. Ó ní mo ti send yìí. This is our website. Website wa ni mo ti pin fún wa yìí. That is our website. O lè make order ẹ̀ ń bẹ̀. Ó ń ṣiṣẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ló máa níwọ́ gangan. Minimum order tẹ́ lè make lórí torí 10 pack ló wà nínú tí ìwà tẹ́ ń wò yìí. 10 pack ni. Minimum order tẹ́ lè make ká tó lè bá yín send ẹ̀ abroad is 4. One pack tẹ́ wá ń wò yìí is just $25. $25 ní pack ẹyọ kan tẹ́ ń wò yìí. Tó bá jẹ́ mẹ́rin ẹ lè fẹ́ rà ẹ ti mọ̀ pé jẹ́ $100. Minimum pack tá lè post tá lè gbé dọ́dọ̀ yín is 4. Ẹ má hesitate láti pè mí tó bá jẹ́ wípé o wò wípé kò tiẹ̀ yẹ even lórí website mi o mọ̀ bó ṣe fẹ́ go through o mọ̀ tó máa just send me a message lórí +1 416 725 6606. Ẹ lọ sórí ibẹ̀ ẹ send message sí mi I will answer you. Mo lè má lè bá yín sọ̀rọ̀ because I deal with a lot of things. Ní Nàìjíríà, àwọn customers wa tí wọ́n crop, tí wọ́n fẹ́ gba owó wọn, àwọn tó ń bá wa ra ẹja kíní yìí affect farmers gan. Òun ló ṣe ń dùn mí. Wọn ò dá sọ̀rọ̀ àwa farmer, wọn ò dá sí ọ̀rọ̀ wa. Ẹ dẹ̀ mọ̀ wípé tí láìsí nǹkan àgbẹ̀, ẹ̀yin náà wo bí wọ́n ṣe ń ba gbogbo nǹkan jẹ́ fún wa. Ẹ̀yin májè kó lọ jẹ́ wípé olúwa rẹ̀ wà ń lu Nàìjíríà báyìí. Bí àwọn ọba ti gbé olúwa rẹ̀. Mo sọ nǹkan tó ṣẹlẹ̀ sí yín fún àwọn pẹ̀lú àwọn òṣìṣẹ́ tí wọ́n bá wa ṣiṣẹ́, àwọn 3. Mo sọ fún yín, mo láti bẹ̀ àwọn òbí mi pé kán má ti ẹ̀ ṣeré dé ọ̀nà ọbẹ̀ yẹn. Manager mi ó nígbà tó ń dé fáàmù torí wípé kíni àwọn people yìí ò ṣe léré. Wọn ò ṣe léré, ẹni tó kàn ló mọ̀. Ó ní mo ṣe ń bẹ̀ wá wípé gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ investors wa tẹ́ wà pẹ̀lú Eyinloju Olodumare ní nọ̀kan tọ́kẹ́ tó rí kan. Ọmọ aráyé ò ní fi yín ṣe ẹ̀sín, ọmọ aráyé ò dẹ̀ ní wọn ò ní béèrè níbi tí Ọlọ́run yín wà. Ó ní mo ṣe ń sọ fún wa wípé gbogbo nǹkan tá bá ń ṣe ẹ jẹ́ ká fi bẹ̀rù Ọlọ́run sí. Èmi o Eyinloju Olodumare tó bá kò sí nǹkan tó fẹ́ ṣe ní ìkí àti tèmi tí mi ní fi ìbẹ̀rù Ọlọ́run sí. Nǹkan ẹyọ kan ni mo hate. Má gbé mi ṣépè, má gbé nǹkan mi ṣépè, má gbé ọmọ mi ṣépè torí èpè gbirigi ó ń bẹ lẹ́nu tèmi náà. Aborí dèpè nù dẹ̀ lèmi. Tí n bá dẹ̀ ti rí pé o ti ṣe kọjá yìí ẹ, even kó o jàre, wàá jẹ̀bi bọ̀ lọ́dọ̀ mi ni. That is me. Why táwọn kan ṣe ń pè mí ní rude girl, táwọn kan ṣe ń sọ wípé bó ṣe wà yẹn ó ní ìgbéraga, kò ń ṣègbéraga. Tá bá ti jọ understand ara wa, a ní jọ ní problem. Tá bá ti jọ understand ara wa, tá jọ ẹ̀yin ẹ má gbàgbé pé ìwọ tó bá jẹ́ investors tó wà pẹ̀lú mi, a jọ ń ṣe business yìí ni o. Kò ń ṣe pé o yá mi ní owó, yá mi lówó. Ẹ gba pound lọ́wọ́ mi, à ń bá yín sin ẹja. Oúnjẹ tó ń jẹ, ẹ má gbàgbé, you want to buy your food fún gbogbo nǹkan tó bá ń sìn. Eyinloju feed me wà. À ń ṣe oúnjẹ ẹja jáde, oúnjẹ ẹlẹ́dẹ̀, oúnjẹ adìyẹ nílùú Ìbàdàn bẹ̀ yẹn náà ni. Tó bá fẹ́ rà bóyá 6 ml 3 ml ló fẹ́ rà 4 ml ló fẹ́ rà, ẹ má hesitate. Ẹ ti ní gbogbo contact wa. Ẹ lọ sórí www.tbf.eyinlojuvillasignature.ca tàbí kẹ́ ẹ pè sórí nọ́mbà iléeṣẹ́ wa lórí +1 416 725 6606. Mo gbàdúrà fún gbogbo wa wípé lórúkọ Jésù àtèmi àti yín àní bá wọn tẹ́nítìkà o. Èmi àti yín ò ní fojú sunkún tó ń pa wá lẹ́rìn. Ẹni tá bá wá bí nínú obìnrin tó ní bá ṣe wà láyé tá wà láyé gbogbo tó à ń ṣe ń bí òun nínú. Ẹ̀mí mímọ́ máa fi ẹ̀mí wọn palẹ̀ mọ́ ogun ayé titi wa ni. Má gbàgbé wípé ìwọ tó bá fẹ́ ṣe rere, ìwọ tó fẹ́ lọ síwájú, má robi sí ènìyàn kankan. Má sọ pé kẹ́ni tó ti wà lókè kó jábọ́. Má bá wọn sọ wípé ìwọ náà kàn àṣejù lọ́lọ́run ò fẹ́. Gbogbo wa pátápátá lènìyàn. Ènìyàn ẹlẹ́ran ara ni wà kì í ṣe áńgẹ́lì àdẹ̀ kì í ṣọlọ́run. Bọ́ Ọlọ́run ò fẹ́ àṣejù
torí tí àṣejù bá ti wọ̀ in téèyàn ṣe níyì ó máa ṣe tẹ́. Mo fẹ́ fi àkókò ìsọfún yín wípé thank you all my friends, my mothers, my fathers, gbogbo ẹ̀yin lovers mi káàkiri àgbáyé, mo kí yín o. Thank you so much. Lórúkọ Jésù, gbogbo bí tó wù yín káwọn ọmọ ti yín dé, gbogbo bẹ̀ làwọn náà máa dé nínú ayé. Ọmọ yín ò ní rógun alátakò, àní bá ẹni onínúbíni ènìyàn ṣe. Má gbàgbé o, má fi ènìyàn ṣe ẹlẹ́ran ara rẹ, má rojọ́ ọlá ìvù rẹ jù. Make sure pé nǹkan tó o bá fẹ́ ṣe, o ti ṣe, o ti jáde síta kó tó di wípé o fẹ́ jẹ́ kí anybody kó mọ̀. Wò inú rẹ ni kó mọ̀ o, má fi ọmọ rẹ tàfàlà. Má jẹ́ kí iṣẹ́ kó pọ̀ jù. Reason tẹ́mi ṣe choose láti máa ṣe business all because of my daughter. Mo fẹ́ ní time fún. Gbogbo time tí mo ti ń dààmú, tí mo ń hustle, tí mo ń ṣe Uber, ibi tí mo fi sí, mo farabalẹ̀ rí wípé kò sí ibi tí kò ń ṣe ibi tí ọkùnrin wà. Mo dẹ̀ rí wípé àwọn ọmọdé ìyá yẹn ẹni tó jẹ́ wípé abiyamọ àwọn ọmọbìnrin mi ò fi torí ọmọ ni mo ṣe ń dààmú, tí mo ṣe ń jẹ gbogbo ìyà tí mò ń jẹ yìí. Mi ì dẹ̀ ní fi ṣeré. Torí ẹ̀ ni mo ṣe sọ pé má wàá sọ wípé o fẹ́ ṣe money afternoon, o lè máa ṣe ordinary iṣẹ́, o lè máa ṣiṣẹ́ lọ́ndà èèyàn kó dẹ̀ tún máa ṣe business lápá kan. Má sọ pé èèyàn kan ń ṣe nǹkan kan ìwọ náà wàá fẹ́ ṣe. Sórí ajé ti tèmi àti ẹ ò papọ̀. Customer tó máa bẹ́ ẹ rà ó yàtọ̀ sí tó máa bẹ́ mi rà. Òun ló mo ṣe máa ń sọ ní gbogbo ìgbà, èmi ni mo fẹ́ ní gbogbo ayé, èmi ni mo fẹ́ náà kò jọ́. Ẹni tí ìwọ náà bá ní tí ẹ tó ń ṣe, ìwọ náà gbé jáde síta. Má sọ wípé tí ẹyẹn ò tí ì sáré yá, ibì kan náà ni everybody ti ń bẹ̀rẹ̀. Ibì kan ni gbogbo wa ti bẹ̀rẹ̀. Ìwọ náà máa débẹ̀ nígbà tí tó o bá ti fi Ọlọ́run sílẹ̀. Kún fún àdúrà ní gbogbo ìgbà. Jẹ́ kí inú ilé rẹ kó mọ̀ wípé Ọlọ́run ń gbé bẹ̀. Máa make sure pé ní gbogbo ìgbà ò ń jẹ́ kí Ọlọ́run dá ohùn rẹ mọ̀. Má robi sí ènìyàn kankan. Má bá ènìyàn kankan sọ̀rọ̀ ayé ẹ̀ torí wípé ènìyàn lènìyàn máa jẹ́. Bí wọn bá lò lẹ́ni wọ́n sì máa dúró dijọ́ tán bá máa lò. Torí ẹ̀ ló ṣe gbọ́dọ̀ máa dúró sílẹ̀ wípé ó máa gbọ́dọ̀ máa ṣe nǹkan tó jẹ́ wípé tó bá délẹ̀ tán ṣó máa lè defend ẹ̀. Má bá ènìyàn ro ẹjọ́ ara ẹ. Má jẹ́ kí àsọjù kó wá kó bá ẹ. Má rò wípé àwọn tó ń sọ̀rọ̀ fún yẹn wọ́n ń bẹ rẹ́rìn lẹ́ni ẹjọ́ ń ṣọ̀rẹ́ lẹ́ni. Bó ti sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ń ní mi lára. Yorùbá nation, kí ni nǹkan tó ń pè ní Yorùbá nation gangan? Ẹ ń pariwo Yorùbá nation. Mi ì fẹ́ dá sí ẹ jọ̀ọ́. Mo ní àwọn èèyàn dáadáa, àwọn ti tèmi tí wọ́n ń ṣe ọ̀rọ̀ Yorùbá nation. Tèmi bá ní kí n sọ bí mo ṣe fẹ́ rí ẹ ní láìkí ẹ. Ẹ jọ̀ọ́ ẹ má wulẹ̀ jẹ́ ń dá sọ̀rọ̀ Yorùbá. Mi ò ń ṣe agitator, mi ń ṣe anything. Ìwọ̀nba ọjọ́ tèmi bá ráyè tí n bá lè sọ tí máa sọ ni máa wá sọ. Ṣé rí Yorùbá nation tá à ń sọ yìí? Ẹbí àwa náà ni Yorùbá. Ṣe báwa náà rèé. Ṣé bá ṣe fẹ́ gbà náà rèé? Ṣé tá a bá gbà tán náà ṣáwọn kan ò ní máa fọwọ́ lágbá wa lójú? Ẹ̀yin náà ẹ wo orú nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn sí wa. Ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí. Ṣé bí gbogbo wa lájọ rí? Aṣá ń pariwo Yorùbá nation. Nǹkan ẹyọ kan tá a bá ti ń tẹnu mọ́ yẹn ó là ń tẹ ní jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ yanjú gbogbo. Ẹ jẹ́ ká tiẹ̀ gbá gbogbo ilẹ̀ tó wà ńlẹ̀ náà. Ẹ jẹ́ ká clear kínní. Let's love each other first. Ṣá nífẹ̀ẹ́ ara wa ni. Ṣé bí Haúsá ṣe ń ṣe làwa ṣe ń ṣe ni? Ṣé bí Haúsá ṣe ń ṣe làwa ṣe ń ṣe? Ṣé bí àwọn Ìgbò ṣe ń ṣe la ṣe ń ṣe? Mi ní parọ́ fún yín. Àwọn Haúsá wà ní Canada, ó lè rí wọn káàkiri. They love each other. Wọn ọ̀pọ̀lọ títí. Tó bá dẹ̀ rí Ìgbò náà, even nínú UK. Mo ń sọ fún yín, àwọn Pakistan tẹ́ ń wò yẹn, àwọn Indians tẹ́ ń wò yẹn, èèyàn kan lè lo páálí èèyàn kan báyìí, èèyàn 10 lè lò ó. Tí wọ́n dẹ̀ ń daṣọ àṣírí ìbora wọn. Tí ò sí wàhálà, tí wọ́n fira wọn ṣẹ̀sín. Ṣé mi àti ẹ lè ṣe? Ọjọ́ tó bá ti rí pé èèyàn ń lò wí ẹ, tó ti rí pé ó ń pa owó. Mo láwọn kan tán dìdí wá gbé fún mi tán ní pé kí n bá wọn ṣe. Ìjọ́ tó bá ti rí wípé jẹ́ ní kíní o kò rí bẹ́yẹn ní Canada o. O ní ìdí àti lòwe oníwèé kó tó ṣiṣẹ́ ní Canada. Wàá ṣiṣẹ́ ìwọ gan ni iṣẹ́ máa sú. Ìwọ ló máa lò ṣiṣẹ́ mọ́. But nílùú Nigeria, nílùú UK àti àwọn other countries, nígbà tó jẹ́ wípé ẹni tó ìwọ gangan ò lòwe yẹn láti ṣe anything. Ọjọ́ tó bá ti rí pé ó bẹ̀rẹ̀ sí ní lòwe yẹn, ó ti ń lówó báyìí. Even kó tiẹ̀ tó di pé ó bẹ̀rẹ̀ nǹkan kan ló ti máa fún ní bíìlì iye tó máa san.
tó bá ti wá jàjàrí wípé ó tiẹ̀ wá lọ tira mọ́tò ní àkókò tó ń fìwé ẹ̀ ṣiṣẹ́ yẹn ọmọ àwọn fúnra wọn lè pe immigration sí èèyàn yẹn. Mo forúkọ bèèyàn láṣìírí ṣebọ́n ti jọjà lójú ti tèmi nílùú Manchester yẹn ọ̀rẹ́ àtọ̀rẹ́ ni wọ́n dẹ̀ pe immigration fúnra wọn ó affect àwọn méjèèjì di ọ̀la di bá a ṣe ń sọ̀rọ̀ ẹ̀. Ṣé Yorùbá ibi tẹ́ ẹ ń tẹnumọ́ yọ àbí Yorùbá kọ́ lèmi àti yín jọ ń sọ lẹ́nu yìí ni àbí bẹ́ẹ̀ náà kọ́ níyà wá Yorùbá ló ń gbọ́ mi o Yorùbá la jọ ń sọ o á dẹ̀ tún máa sọ fún mi wípé speak in English Yorùbá ni o. Níbo lẹ ti gbọ́ tí Indian ti máa bá Indian sọ̀rọ̀ tí Indian ẹgbẹ́ rẹ̀ máa sọ fún pé speak in English níbo lẹ ti gbọ́ rí ẹ wá ń sọ̀rọ̀ pé Yorùbá nation a sì máa gbà á ṣùgbọ́n ẹ jẹ́ ká débẹ̀ mò ń bi èmi àti yín pé ṣá ti débẹ̀ do we really love each other ṣá love ara wa ṣá gbogbo nǹkan tá à ń sọ yìí náà pẹ̀lú níwọ̀nba ìmọ̀ òye ti tèmi sìn a máa ráwọn kan tó ti máa ní gbẹnu sọ̀hún kó ṣí Yorùbá jọ ní wá o ẹ wá ní pé Yorùbá nation abá àti lọ ni love ara wa ni pírọ́blẹ́mù ṣebí láàrin gbogbo bá ṣiṣẹ́ ń pariwo ní Yorùbá nation yìí náà látújọ ń fojú ara wa rí nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn sọ sí yẹn náà mo expect pé àwọn tí asta ń sọ̀rọ̀ Yorùbá nation yìí ká fi opportunity fi settle gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí pé okay o àwa là ń pariwo pé a fẹ́ gba nation a fẹ́ dá dúró o ṣe bí àwọn celebrities tá a máa tì sí iwájú náà rè lélẹ̀ èmi ò lè fàwọn eléyìí ṣe aṣíwájú o mo sorry gan ẹ jẹ́ ká sì ní sùúrù náà ẹ̀rọ ni mo ṣe ní àmì ìfẹ́ ṣe àwọn tèmi àwọn tó pọ̀ tó ń ṣe ọ̀rọ̀ Yorùbá nation yìí tó jẹ́ àwọn tí mo love pọ̀ ń bẹ̀ but view wa yàtọ̀ bá a ṣe rí nǹkan nínú ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó ní mo ṣe máa ń sọ pé never expect me to see the way you will see èmi ò sọ pé kò sí ní tó bàdì nínú ká dá wà ká ṣe dáadáa ṣùgbọ́n bá a ṣe jọ wáyé pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ láwọn tá à ń rí lólórí àwọn wo gan la fẹ́ fi ṣolórí wa náà sọ fún mi even ko àbíṣòwò rẹ kọ́ ni wọ́n tí ìjẹ́ kó wá sí abroad di bá a ṣe ń sọ̀rọ̀ ẹbí Yorùbá ní ṣòwò rẹ nígbà tá ti ń pariwo Yorùbá nation ń sìn by now ó yẹ kí passport ìṣòwò rẹ ti jáde kí la ti rí ṣe sí àwọn wo ló wà lókè lóòótọ́ tó join ṣé kò ń ṣe orí bídíà nìkan la ti ń parí Yorùbá nation tẹ́ ń pa torí ẹ ti ń yọ mí lẹ́nu jù ló jẹ́ kí n mẹ́nu débẹ̀ ẹ kàn ń wò pé Eyinloju ò fẹ́ náà kò ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi ṣe mo máa ń sọ fún yín I'm a good listener mo fẹ́ gbọ́ gbogbo nǹkan tẹ́ fẹ́ mo dẹ̀ fẹ́ view mo fẹ́ fojú wò ó ṣé bí Yorùbá náà ní gbogbo àwa kò ń ṣe Ìgbò náà àbí ṣé àwọn Haúsá ní nǹkan tó ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ sí ni let's be honest ẹ jẹ́ ká máa sòótọ́ ọ̀rọ̀ fúnra wa àti ìdébẹ̀ nísìnyí bí mo ṣe ń sọ yìí kíní sì wà ń bẹ̀ báyìí wọn ò tí ì gba kíní fún wọn Ṣòwòrẹ́ sì wà ń bẹ̀ ṣebí nítorí pé Yorùbá ẹ̀yin tẹ́ máa sọ náà ni wípé kò ní much experience kò tí ì dé level yẹn bẹ́yìn ṣe ń tò nìyẹn ní Nàìjíríà kò rí bẹ́yẹn láàbúrọ̀dù ẹni ẹlẹ́ni kò tí ì ríyàwó àtọmọ ẹ̀ up till now páálí ẹ̀ dẹ̀ ṣì wà lọ́wọ́ wọn pẹ̀lú bá a ṣe ń gbọ́ èmi ò mọ omi ìmọ̀ how true it is but nǹkan tá à ń gbọ́ nìyẹn tá a dẹ̀ ń rí a dẹ̀ ṣe ń rí Ṣòwòrẹ́ Nàìjíríà lóòótọ́ ṣe bára Yorùbá wa ibi nǹkan tí scott tẹ̀yìn ń jà fún yẹn ṣe bóun náà ni ṣe jẹ́ ká kọ́kọ́ pariwo náà kàn fi bóyá gbàtà bá lo power wa tá a fi ìwọ̀n bá ariwo wa ẹ̀ tá a lè pa bóyá wọ́n á kọ́kọ́ fi Ṣòwòrẹ́ lẹ̀ náà ẹni tó lọ nítorí títí wa náà àbí ṣebí kí nǹkan lè change náà ni Ṣòwòrẹ́ sì wà ń bẹ̀ di bá ṣe ń sọ̀rọ̀ yìí náà ebi Yorùbá ni Ṣòwòrẹ́ náà kí wá ló dé tẹ̀yìn agitators ò sọ̀rọ̀ lọ́bẹ̀ you know èmi ò dẹ̀ fẹ́ ṣe anybody I don't want to níwájú Ọlọ́run àtèèyàn àti speakers o àti bloggers o gbogbo wa bá a ṣe rí nínú ayé la ṣe ń sọ ẹ jẹ́ kí gbogbo wa sì máa sọ bá a ṣe ń sọ yẹn ẹ má jẹ́ ká sọ wípé lágbájá kò mọ̀ ṣe tàmẹ̀dùn ò mọ̀ ṣe ibi tó kọjú sẹ́yìn nìyẹn let's keep on fighting whatever we are fighting for tí Ọlọ́run bá sọ pé òun máa ṣe bẹ́ẹ̀ kò sẹ́dá tó fẹ́ dọ́lọ́run dúró
tó bá jẹ́ bí Ọlọ́run ṣe fẹ́ gbà nìyẹn ẹ jẹ́ k'Ọlọ́run kó take over but àwa gangan sì need láti tún abẹ́ ara wa ṣe a need láti tún ilé ara wa ṣe àwa gangan need love a need láti kọ́kọ́ bá a ṣe máa tiẹ̀ kọ́kọ́ you know no kí wá ní ìṣòwò rẹ̀ ń fight fún ẹ̀yin ayé ẹni ṣòwò rí ò fight fún Yorùbá nation kí ni ìṣòwò rẹ̀ ń fight fún ebi ṣòwò rẹ̀ lọ sílùú Nàìjíríà pé kí nǹkan lè bá a change òun lè má pè ní Yorùbá nation ó lè má pè ní Yorùbá nation ó lè má pè ní Oòduà nation ṣebí kí nǹkan lè bá a change ṣe bóun ló ṣe lo kí ni òyìnbó tó lòun gbà yẹn tí wọ́n fi tì í mọ́lé kí ló dé tí à ń ṣe báyìí ẹbáwa Yorùbá náà la tún táìpù sí bí ń sìn ẹbáwa do Yorùbá Mosúnmọ́lá really kíní kan Yorùbá nation now gone backing because àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ tí Ṣòwòrẹ́ ò bá sọ pé Yorùbá nation ó lè má pè jáde pé Yorùbá nation gbogbo gbà yẹn nation Yorùbá kíní kan ò tí ì jáde ń gbà yẹn but nǹkan tó náà lọ fún Nigerian fún ni pé okay to become a president maybe things will change for Yorùbá ṣebí Yorùbá ni at least èdè wa ló ń sọ kò ń ṣe Igbo kò dẹ̀ ń ṣe Hausa why we don't love each other ara àwọn nǹkan tá à ń sọ nìyẹn níbo la wá ń lọ níbo là ń lọ lẹ́yìn ká everybody máa di ayé ẹ̀ mú báyìí mi ní parọ́ fún yín whatever gbogbo yín mo ẹni tẹ́ ẹ bá fẹ́ lẹ fẹ́ ìmọ̀ Ṣòwòrẹ́ rí kò ṣẹ̀ mí èèyàn dáadáa ní lójú tèmi torí kò sí nǹkan tí mo ṣe fẹ́ bá wọn sọ pé nǹkan kan ṣe Ṣòwòrẹ́ I know every country has their own problem wọ́n ní issue títí wọn ṣe jẹ́ ká fèsì because èmi ò tí ì rí nǹkan tí Yorùbá ta ló fẹ́ jẹ́ olórí wa sìn wọ́n ní Tinubu no kíní kan no kí la wa ta ló wá fẹ́ jẹ́ olórí wa àbí gbogbo ẹ̀ náà kọ́ là ń rí báyìí àbí ṣé èmi ni ẹ fẹ́ kí n lọ ṣe let me just leave you guys Ṣòwòrẹ́ said he's not from Yoruba ethnic mi mọ̀ o mi rò bẹ́ẹ̀ o mi ò gbọ́ o ẹni tó sọ bẹ́ẹ̀ yẹn ibi tó ti sọ bẹ́ẹ̀ sẹ́yìn díẹ̀ sí mi mọ̀ pé mo ti sọ fún yín fact ẹ̀ bá ti rí nǹkan mo máa dọ́gbọ́n béèrè àwọn nǹkan kan èmi ò ní bá wọn bá mi ní bá wọn fa láyé tèmi mi ní bá wọn fẹnu kan ní ayé tèmi bá wọn wá ẹ̀ láyé mi ní sọ̀rọ̀ kí n wá kọ kí Ọlọ́run wá kọjú ìjà Ọlọ́run ò ní jẹ́ mi ní bá wọn kọsẹ̀ let me leave you thank you so much ẹ̀yin ti tèmi òun lèmi ṣe ń sọ fún yín wípé ìwọ tó bá ti mọ̀ wípé inú ẹ ò dùn o ò sí ní kíní just kò ń ṣe dandan àlàáfíà tí mo fi yín sí ni mo máa bá yín nínú ọ̀sẹ̀ yìí o gbogbo wọn pátá ta ni ó ń ṣolè láàrin èmi àti yín tán bá gbẹ̀yìn gan náà síbẹ̀ ń sìn ṣàmọ̀ntẹ́ ṣe ni ta ni ó ń ṣolè tí ilé bá dá ṣe rò pé àwọn Haúsá yẹn náà wọn láwọn títí wọn tó ń fèsì bọ́ wọn kóra wọn síta bí ọmọ ọjọ́ mẹ́jọ ṣé àwọn Ìgbò ṣé wọn máa ṣe tiwọn ṣé wọn kóra wọn Yorùbá yìí náà ni Yorùbá ẹ ronú ẹ jẹ́ ká ronú láì ṣe pa àtúnlé wa ṣe láì ṣe pa àtún ayé ara wa ṣe àlè ó dàbí ẹni tó wọ́n bá ní ẹni tó bá máa dáṣọ fúnyàn tọrùn ẹ̀ là ń wò ẹni tó bá máa dáṣọ fúnyàn lóòótọ́ tọrùn ẹ̀ là máa wò náà at least ẹ jẹ́ kọ́kọ́ rí kinní yẹn nínú ayé tiwa gangan tí ò ní fàjà tí ò ní jágídí ó dàbí ẹni tá fẹ́ dọ́gbọ́n tàn lọ ṣe kinní ni ṣèbó ní nǹkan tá a máa dọ́gbọ́n máa tì síwájú fún wọn lórúkọ Jésù Ọlọ́run á kọ́ gbogbo wa mọ̀ ṣe o àní bá wọn kó sínú ọgbà burúkú nú ayé tá a jọ wà ẹ́ torí ayé ìkàlà jọ ń gbé kọ́lọ́run kó mú gbogbo wa mọ̀nà I love you so much ẹ jẹ́ kémi náà lọ ẹ wò lọ́dọ̀ wá ń sìn 11 ti lù so let me start attending to my customers kí n mọ bí mo ṣe máa ṣe activities mi for today I love you all thanks for watching me ojú tẹ́ fi wò mí lónìí kò ní fọ́ etí yín ò sì ní di lórúkọ Jésù ìlọ́tẹ̀mí ń lọ yìí ẹni tó bá lé mi ò ní padà bọ̀ ó ní mi ò ní dé bá o fún gbogbo ẹ̀yin olólùfẹ́ ẹ̀yin ìyá àti bàbá tẹ́ wá bá mi pàdé lénìí mo gbàdúrà fún yín pé lórúkọ Jésù ẹ ní sọmọnà
in tó ń pa yín lẹ́rìn ò ní pa yín lẹ́kún àtẹ̀mí àti yín àní ju ẹni tí wọ́n ń wá ṣe wá rí bí wọ́n ṣe ń pariwo kú lọ́tún lọ́sì yẹn kò ní kànlẹ̀kùnnú ilé mi àti yín o àwa ò ní bá wọn kúkú kọ bí kò ṣe níyè àdẹ̀ ní rógun àìsàn ìmọ̀ta ò ní ṣẹ lórí wa ọlọ́run á wá gbé agbádá ayọ̀ agbádá ògo á gbé ìwé mi àti yín ibi gíga láyé wa a máa ṣe bí ọba káàkiri àgbáyé ni ó ti rí bẹ́ẹ̀ kò yí padà jésù agbára wa àmín thank you so much Eyinloju Olodumare ni bye for now.